gbà mo sọ sí lẹ́sẹ̀. ọkọ̀ embarrass mi kí ló fi lè bá ẹ̀ sí. kí ló mi pé mo embarrass ẹ̀ ìgbà tó o ṣì tí o ṣòṣì pẹ̀lú mi o mọ̀ yí pé mo máa embarrass ẹ̀. máa mi fẹ́ nù ẹ̀ o. Jọ kí ló fẹ́ ṣe o fẹ́ ṣe kí ni o fẹ́ nà mí àbí kò sí wàhálà ó ti yé mi. ó ti yé mi sùúrù àti èjì má bínú ẹni. ẹ̀wọ̀n ṣẹ́bẹ̀ ṣọ́ọ̀fọ̀ ṣá ẹ̀kọ́ yẹn súnmọ́ mi dàrẹ́. bébí ló kúkú lélẹ̀ ìyàwó ta ni kí ló kọ́ mi kò ní yẹ ọkọ ẹ̀. ní sùúrù àwọn ní sùúrù ìwọ wọn ló fẹ́ nà mí. ok kò sí wàhálà kò sí wàhálà. Hello, ọmọ ọba wo ó ti ṣẹlẹ̀ o máa bọ̀ lóòótẹ́ wọ́n lé ní àwẹ̀rẹ̀ olórí burúkú tí mo fẹ́ yẹn ni ó lóun máa nà mí ọlọ́run bá ń gba ajé ó wà níbẹ̀ má bọ̀ táwọn ni sórí ó máa nà mí ó máa sú ẹ lẹ́yìn sọlọ oníwẹ̀rẹ̀ ni it's not okay àbọ̀dọ̀ ń ṣílẹ̀ lẹ́yìn. olúwa dàbí lọ́la ẹni bọ́ tó bá fọkọ̀ pẹ́ máa bọ́jú ẹ̀ jẹ́ àbí kò fẹ́ jà kẹ́ni bọ́ ìfẹ́ gbọ́ mi ṣeré náà àbọ̀fẹ́. wọ́n ṣe kí ni. ẹjọ you have to calm down. ebi mo ní bí ìtẹ́ ìṣe yìí ò wá òkè àwọn aláwọ̀ èèyàn bí tó ń sùn tó ń ṣoríṣiríṣi ẹ̀ lè máa pariwo ń bì náà. so ìgbà tẹ́ ń gbowó rúùmù lọ́wọ́ wa ẹ̀ mọ̀ bá lè torí ṣíṣí. gbàtà tí wàá gbowó ń sìn káwọn lọ káwọn jẹ́ kẹ́ bá mi jẹ́. irọ́ o ẹ ti gbowó lọ́wọ́ wa ẹni tí tó bá wù wàrà lè ṣe ara tó bá wù wàrà lè fi bá ìdá ẹ gbowó lọ́wọ́ wa náà. I will not take it easy. Máa kọjá ọmọ ọjà mi ò rí white olówó púpọ̀ ẹ̀ ni. ṣáṣú ẹ̀ jàre ìpàlẹ̀ alágídí ọmọ ẹ má balẹ̀. bàbá ọkọ mi ṣé mo dúpẹ́ ẹ wo inú mi dùn gan-an ayọ̀ mi kún nígbà tí mo gbọ́ pé ọ̀dọ̀ yín ni wọ́n gbé kéèsì yẹn wá torí nǹkan tó wá ń bà mí lẹ́rù bẹ́ẹ̀ ni ti ẹni tó ní hòtẹ́ẹ̀lì wọ́n ní máa yẹn burú gan-an pé kò kí ń gbọ́ kò kí ń gbà mí ẹ jọ kí ni nǹkan tá a fẹ́ ṣe. ṣe rí bí tẹ́ sọ̀rọ̀ dé yẹn gangan ìyẹn gangan ni problem máa yẹn kò ń gbọ́ kì í gbà ṣe rí tó bá ti kan irú ọ̀rọ̀ bíi eléyìí ó máa ń fa kíkọ́rí ni dábàáníkà wò dáadáa náà Dámilọ́lá kò kù díẹ̀ káàtó in the first instance tó bá fẹ́ pàdé boyfriend ẹ why the hotel ẹ tí wàá dé hotel tán ẹ wá bẹ̀rẹ̀ sí ní jà ẹ ń disturb peace àwọn tó kù tán wá lóòótọ́ pápá ń bá rí ẹ ó pàbúrò ẹ ó ní kó gbé petrol wá pẹ̀lú ṣáná. The first question ni pé ṣé ó fẹ́ sùn hotel ni àbí boyfriend ẹ ló fẹ́ sùn. kò yé mi. wá okay and now n sin man yẹn ó insist on my press charges. Hey. That's the more reason tí mo fi ní kó wá bí. So I lè discuss modalities bá ṣe máa ṣe tọ́rọ̀ yóò ní escalate tí ó ní dé court. ọ̀rọ̀ ilé ẹjọ́ ń yábọ̀rọ̀ bá lè paná ẹ̀ síbí. Màá ń gbọ́ ọmọ ìyá méjì òun réwèlé ni mo ń gbọ́ àwọn eléyìí rí ewèlé wọ́n rí ju ewèlé lọ. Bọ̀ ká máa dúpẹ́ tó fọ́ sí ọ̀ndà ibi tí wọ́n ní ẹsẹ̀ sí díẹ̀ gbogbo nǹkan tó bá máa nà mí I'm ready to spend it. A kò ń bá wọn wí ìyàwó náà ló jókòó yìí ìlànà ọ̀nà kìrìsìtẹ́nì la mú wọn gbà gbogbo ọ̀nà lórúkọ náà sì rìbọn mi náà lọ Bible study mo ṣe wá transform to be Dangbala Shoko ni I don't understand. Ká tó wá bọ́n ṣe máa jẹ lọ bá tó máa wá future wọn lọ àtúndélé àtúmọ̀ abẹ́jọ́ Ọlọ́run kó ràn wá lọ́wọ́ ni bí mo ṣe sọ báwa gbogbo nǹkan tí o bá lè ṣàlágbára ẹ kó bá wa ṣà. ẹ má wọrí máa ń tán sọ̀rọ̀ yìí náà mo ṣàjòjì ni ẹni tí mo mọ̀ dáadáa ni máa try possible best mo máa bá sọ̀rọ̀ and then Ọlọ́run fún mi ṣe Ọlọ́run jẹ́ kó bọ̀. inú sẹ́ẹ̀ náà kó wọn sí báyà bí.
You got the charts that you once in a regular set. They are fine. But next time, I know they might not be fine. Ayọ̀ ni o. Ìjọ kí ni ò ní pa wá lẹ́rìn? Wọ́n sọ pé àwọn tó ní hòtẹ́ẹ̀lì wọn ètè débi sí yẹn. Ìjọ kí ni ò bá ṣẹlẹ̀ o? Ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀? Àánú wọn pẹ́ búburú lẹ́nu àbọ̀rẹ́ tèmi. Iṣẹ́ ò tiẹ̀ rí ìyẹn tí ẹ kọ́. Mo kàn imagine pé òkè o, káàtì ẹ̀ ní pé gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn lọ ṣẹlẹ̀ tó lọ turn the other way round. Mo ò ní dọ́rẹ̀ mi mọ̀mọ́ nìyẹn o. Wọ́n bá ti mú lójú àárí àì. Àlàyé kí ló ṣe ẹ báyìí? Báwo ni gbogbo kíní ṣe délé wù yìí gọ̀gọ̀ náà? Ṣé òun sùn ní báyìí? Wọn náà dẹ̀ tún béèrè lọ́wọ́ mi. Àṣé ọmọ nǹkan táwọn jọ ń sìn ni. Àṣé Ọláìdé òun ṣe báyẹn fún wọn. Baba forget. No be Kule dey here. All those girls get dangbana for head though. Yeah, yàtọ̀. So ti ye we might be mates but we are not grace mates. So grace dey mi ni ó yàtọ̀ sí tọ̀dọ̀ tiẹ̀. So èmi bí mo ṣe wà yìí, mo mọ bí mo ṣe ń control ọmọ yẹn. Mo mọ bí mo ṣe ń gbowó jáde lọ́wọ́ ọmọ yẹn. Sórí owó tó ń gbà lọ́wọ́ yẹn gangan ni fear mi. Because tó bá boomerang wá sún sẹ́ẹ̀lì o. Ó ti mi pé 100 ni 100 torí wọ kò tí pé tó you go come meet me come learn ṣó ti yẹ bẹ́ẹ̀ máa gbé ẹ débẹ̀ wà á lè mọ bó ṣe ń lọ ìwọ fúnra rẹ gan wà á lè máa ṣe bó ṣe yẹ kó máa lọ gbogbo eléyìí tán embarrass ẹ yìí kò ní máa ṣẹlẹ̀ come on now you be big boy. Say Kunle, let me tell you this. Ó work fún ẹ lẹ́nu ni o doesn't mean pé ó máa work fún ẹ lọ́la o tó wà lọ boomerang ó máa yọlẹ̀ fún ẹ o. nǹkan kò lè boomerang ó máa accelerate ni gbàgbé. Situation yẹn ti ibo lè bàdé kí ló ń ṣẹlẹ̀ like what's going on right now. Bro, what's my business in that? IPM máa ń pè mí severally ipe ẹ kí n wá sí station èmi ò ní lọ o wọ́n ti arrest wọn kàn jẹrà síbẹ̀ kàn kú síbẹ̀ what's my business. wá ìyàwó tèmi àti ńlọ mi ló wà bẹ́ẹ̀ ó máa mọ bó ṣe máa gbà wọn jáde náà. ìgbà wo ló so igi so torí owó tó ń gbà lọ́wọ́ wọn ti dìyàwó ẹ̀ ó mọ fọ́nẹ́sì ni pé self-serve kan wà ń bẹ̀ IPM ló sọ fún mi ó ní èsì wà ń bẹ̀ ibẹ̀ ni wàá sùn last. ní sùúrù kò ṣe béjò bá ṣe gùn la ṣe máa ń pa. náà ọ̀rọ̀ yìí ti ta bá àlàyé ń sìn tí ẹ máa yanjú ẹ̀ náà. Àwọn ibi tèmi máa sọ sí ni pé má dá sọ̀rọ̀ wọn. Wọ́n ní ilé àtòjì sardine àwọn ará wo ìjẹ́ kó máa dá yan náà. Àlàyé wetin dey there be say o ní ó ti tó pé your ot no reach come learn má worry má fún ẹ lọ́fẹ̀ẹ́ mi ní ta fọ́ọ̀mù fún ẹ tí ó ti yẹ èmi mọ bí mo ṣe ń gbowó lọ́wọ́ ọmọ yẹn tí mo dẹ̀ ń gbádùn ẹ̀ tí mo mọ bí mo ṣe ń control ẹ̀ èmi ní kí mo ní parọ́ ọmọ yẹn lọ́wọ́. ọ̀rẹ́ mi mi ò fẹ́ kí mọ́mí mọ̀ pé mo yẹ ẹ̀wì wọ́n ti ní màmá yáyan wíìgì mọ́. ọ̀rẹ́ mi ṣé mo wá jára ta sí ẹ ni. mo mọ̀ fún ìṣẹ̀ra àtàtú ẹ̀ náà ló jẹ́ kí n yẹ but make sure pé ti bá ní dá padà cause anniversary lọ́jọ́ Sunday George. wo ọ̀rẹ́ mi ṣòrí pátí tí mo lọ Saturday yẹn tí máa ṣe ń bọ̀ báyìí mi ní lọ́lé o ọ̀dọ̀ ẹni mo bọ̀ straight máa bẹ́ẹ̀ mo wá. sáàmìyàn tó bá ti dẹnu gé ṣáàpè mi máa wá gbà lọ́wọ́ ọ̀rẹ́ mi of course mo mọ̀ pé tó bá ṣe pé wọ́n jí bone straight tèmi náà lọ mi ò ní wá gbà tọ̀dọ̀ ẹ̀ ń sìn àwọn ọmọ ọmọ pé àwọn ọmọ yẹn ń sìn bone straight everybody máa wọ̀ tó máa ṣoríbà ẹ̀ pàtí mi dẹ̀ lè jẹ́ kéèyàn kan wá fi wèrè kan kó èmi lọ́bẹ̀ jẹ. ṣé orí tí wọ́n ní wọ́n ń wò pàtí ni ṣé òun ní kò worí wọn ni kí ló kún ẹ̀. ọ̀rẹ́ mi má wọrí amalila Saturday ṣó ti gbọ́ o ṣe. all right take care. ẹ má balẹ̀ jẹ́ kò gbé nínú jẹ́ orúkọ rere ó sọ jù rà. Our life. Láì ṣàpà. Mr. Obi, ẹ ṣe wà mí. Bólú yẹ ká wà. Bólú yẹ kí n wà. Bólú yẹ ká lọ. Pẹ̀sùrù ẹ̀ gbóòrò pẹ̀lú ìbùdó ti ń bọ̀. Tí ẹ kọ́kọ́ dúró. Wọ́n ṣáná sí hòtẹ́ẹ̀lì mi. Wọ́n bá wọ́n ti kọ́kọ́ mú lẹ́sìn àwọn obìnrin first and foremost. Gbogbo ara ẹ̀ báyìí lọ́n tẹ̀. Yes or no? Of course. Ká máa parọ́ mọ́ wọn. Mo bẹ̀ wọ́n fúnra mi, mo bọ́lẹ̀, mo bẹ̀ wọ́n. Gbogbo tó fi ń bẹ̀ wọ́n ni mo fi bẹ̀ wọ́n pápátá. Wọ́n kọjálẹ̀, wọ́n làwọn fẹ́ bà gbogbo ẹ̀ jẹ́. You know what? Mi ò mọ wá ìtàn tí wà ń kirikiri nísìn. Kan push wọn lọ court, mo fẹ́ ṣẹjọ́. Baby, don't mind them. That's Mo Nigeria. fẹ́ fa wàhálà. That's Nigeria. Nítorí pé mo bẹ̀ wọ́n, mo dọ̀bálẹ̀. Babe, mi ò rí rẹ̀ láyé mi. Kéèyàn ti ẹ̀ mutí. Ẹ má dojú ẹjọ́ irú. À ń ṣiṣẹ́ lé lórí. And then one said, and I can assure you, we will do the right thing and the needful. To bar warrant catch charge on the court. Then we do that. Ẹ bọ̀ kò yẹ kó tó 24 hours. Èèyàn dáná tó bẹ́ẹ̀ yẹn. Ẹ lọ ẹ̀ṣì tí wọ́n mọ́ bí. Wọ́n mu tí ẹ ń fún wọn lóúnjẹ. Kò dá bẹ́ẹ̀. But ẹ lè bá mi try ẹ mọ̀ mí now. I'm a law-abiding citizen. Gbogbo tó yẹ kí n ṣe ni mo ṣe.
ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ mo pè yín but ẹ̀yin dé mo appreciate ẹ̀yin ọlọ́pàá ń try but kí ni èyí ti ń slow process yìí ti ń slow jù by now ó yẹ ká ti máa sọ̀rọ̀ ilé ẹjọ́ insurance company máa pè wọ́n gbogbo gbèsè tó jẹ́ wọ́n máa san o wọn ò ní lọ scot free. We are on it, sir. She understand? Don't tell me you are on it. Chill. Don't tell me you are on it. Nigerian police, wọ́n lè fẹ́ dàrú. Bó ṣe máa ń ṣe nìyẹn. It's not new thing to us. Wọ́n ní delay. Abẹ́ máa dàrú ni. We don't do that here. Lè dàrú. Wọ́n ṣá iná síra wọn lára. Wọ́n bà everything jẹ́ wọ́n mú lẹ́sì ìyàwó mi. Bí mo ṣe bẹ̀ wọ́n tó, mo rò pé èèyàn ni wọ́n, àṣẹ ànímọ̀ ni wọ́n. Mr. Odun, mo understand plight. We're not worried. We're on it. And I promise you that we'll do the needful. Lady kó wọn lọ sẹ́wọ̀n. And láti wádìí ọmọ gbogbo dájú. Then tó bá ní ká charge on sí court, then we'll do that. Babe, bí mo ṣe ń para ló ń para, ó yẹ kó máa bẹ̀ mí lójú ọlọ́pàá. Wọ́n máa ṣe wọ́n ti ṣọ́ jù. Wọ́n á dẹ̀ san gbèsè. Don't worry. I'm sorry. Oga, I'm going now, please. I want to get a call from you that everything is under control. Please. All right? I trust you. Babe. Hello. It's all right. Okay, fine. Thank you so much. All right. Ọkọ mi. Kí ló ṣẹlẹ̀? Àjàlá tá ń nà. Àwọn ọmọ ẹ̀dá. Wọ́n wà nílé. Owó fún mi. Ṣé òun wáyé kò má sí? Ẹ pẹ̀lẹ́ o ẹ̀yọ́ wọn. Mo fẹ́ ka aráyọ̀ àti fún yín ni, and this might not happen again. Kéèyàn má bímọ rárá, ó ṣẹ̀yìn méjèèjì. Mo rán yín léèwé. Gbogbo attitude yín, comportment yín kò dàbí ẹni tó gba léèwé kọjá. Body language yín rà sí, ìsọ̀rọ̀ sí yín ò jọ ọmọ tó ń kọ́. Ẹ hùwà bí ẹni pé kò sọ́la mọ́, ẹ sọ̀rọ̀ gbà ò, no respect, no regard. Mo tún bá ẹ sọ̀rọ̀ tún jọsẹ̀ mọ́lẹ̀, kí n dákẹ́ kọ́ nìyẹn. Ẹ wá, mo ti sìn yín débi tó yẹ kí n sìn yín dé o. Mo ti rán yín léèwé, ẹ ti ṣetán school, ẹ wáṣẹ́. Gbogbo connections tí mo ní ta fi fún yín níṣẹ́ on a platter of gold. Kò sí ìtẹ́ ẹ̀yà sí mbẹ̀. Kò sí ìtẹ́ ẹ̀yà sí. Ẹ wá, mo ti decide pé lọ́mọ kan wálé. Yeah, bóyá yẹn máa fún yín ní sense of belonging, sense of responsibility. Bóyá ìtẹ́ ìwà àtijọ́, ìtẹ́ ìbá àtijọ́ àwọn òbí tó bí yín. Ẹ kàn ń hùwà bí aláìníròónú ara Galatia. Ẹ ṣe nǹkan tó wù yín. Kò sí regard for anybody. Ará àdúgbò wa ń wò yín láwò sunkún ẹ̀hún ra yín láwò rẹ́rìn. Bójú ò bá tì yín, ojú ti èmi o. Ẹ lọ mú ọkọ wálé. Mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ o. Láì ṣe bẹ́ẹ̀, ilé àgbóná ọmọ yín o. You will see the true colour of your father for the first time. Mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ. Yàgò lọ́nà kí n má fẹ́ ní bàkàndì. Ilẹ̀ ti gbọ́ yẹn. Ẹjọ́ mọ́mọ́ kí ni ìtumọ̀ ọ̀hún balẹ̀ náà? Ẹjọ́ ṣé gbogbo àròyé tí dáàdì fẹ́ ṣe tó fi ní kẹwàá jí wa látọjú oorun tẹ́ fi disturb oorun tèmi? Ní ìgbọ́. Náà ṣé gbogbo àròyé tó fẹ́ ṣe tó fi ní kẹwàá disturb oorun mi? Gbogbo yìí tí bàbá yín sọ kalẹ̀ yẹn, àròyé lásán ni. Àròyé lásán ni létí ti yín. Ẹ wò mọ́mì. Dádì ò bá wa sọ̀rọ̀ ṣẹ́. Ọ̀rọ̀ ọkọ ló ń sọ. Boyfriend tèmi ò tí ready o. Ẹ tètè sọ fún wọn o. Ẹ wo ṣẹ́ tẹ́ rí gbogbo eléyìí tí dáàdì sọ kalẹ̀ ẹ wo mo sorry láti sọ kò make sense now. Àtọ̀. Ká lọ máa wọ́kọ wá. Ẹjọ́ kí ni ẹ ní ṣe pẹ̀lú life mi? Ní gbogbo nǹkan tí economy sọ yìí kéèyàn máa wọ́kùnrin kiri. Ṣé ẹ mọ̀ pé gbogbo nǹkan ló scarce? Gbogbo nǹkan ló ń wọ́n bí ojú náà. Ọkùnrin náà dà. Àbí sáìsì ẹjọ́ ṣé tí má tẹ̀ wá mọ́kọ wá lè ṣọ́ mi pé mo fẹ́ gbọ́ràn sílẹ̀ náà. Ẹ máa yọ̀ bẹ́ẹ̀ ni pé òkè ẹ ti rí olùbáwí àbí. Ṣé rò pé máa gbà kọkùnrin kan kó máa gara lé mi lórí ni? Ṣé ó ń bẹ́ẹ̀ ni àbú fẹ́ forí jóná ni? Ọkùnrin náà dà gbà tí ò ya wèrè tó bá ṣe wèrè máa ṣe instantly. Ṣé ó máa bá rí rí ni? Mọ́mì mo fẹ́ bi yín ṣé ẹ̀yin méjèèjì ṣàjọmọ yín ni ṣé ẹjọ́ sọ torí kálẹ̀ ẹjọ́ sọ ní yẹ kẹ́ sọ fún wọn pé kán má gbé wá sí tébù èmi àti dámì o. Ẹ wo ẹ sọ fún dáàdì kan káyọ̀ kan ẹ ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ mọ̀ pé ẹ̀yin lólùkú wọn ẹ̀wọ̀n wa gbọ́ràn síra yín lẹ́nu ẹ wá ti débi tẹ́lẹ̀ fẹ́ kura yín mọ́lẹ̀ ẹ máa bá wọn sọ ọyẹ ṣe bẹ́ẹ̀ mọ́ kọ́ káyọ̀ ọ stop ẹ. Kẹjọ sọ dáadáa. Mo ṣì kúrò lọ́nà fún mi dá. Gbogbo nǹkan ló fi máa ń kanra.
rẹ̀ lọ́nà níbo mo já sí. Kò lè dá fún yẹ́ ẹ̀ ni, wọlé lẹ́sẹ̀ ìṣá. Ayé ẹ̀fẹ́ bàjẹ́ ni, kí ni? Torí pọ̀ ti jọ́ ọ̀pọ̀ kò ní sí ọ̀rẹ́ kò lè máa láyé ẹ̀rú, bẹ̀rẹ̀ ní ẹ̀ ni. Máa bójú jẹ́ ẹ̀jẹ̀. Tíba máa bá ṣẹlẹ̀ ilé ìṣọjà wẹ̀rẹ̀ ni. Ọlọ́yẹ̀ burúkú ni jẹ́ ìlú. Ẹ wọ tí bàbá bá ṣe mọ́tò yá mi tí bàbá bá ṣe mọ́tò yá mi tí ẹ̀dẹ̀ wa bàjẹ́ ni ó lè bá ṣorí burúkú ni ṣáwọn ẹbí ẹ̀ lórí mọ́tò rí ó já wẹ̀ láìdé ó ti kọjá ìyá má mi mọ̀ bọ́ gbàgbà ọ̀pọ̀ ìjà kò fi sẹ́wọ̀n àbọ̀ gbádùn kọ́ lọ́kọ́ bàbá mi má bínú sọ̀rọ̀ wípé mo bá sọ̀rọ̀ lọ́wọ́ bàbá mi má bínú wọlé ẹ bọ́ gbẹ́dùn ní wọ́n jẹ́ wọlé ẹ̀jẹ̀ ló fi là mí jẹ́ ìṣílẹ̀kùn o ọmọ àwòrán jẹ́ ìṣílẹ̀ màtúrà ni mo sì máa pàdé ẹ̀ street mo máa pàdé ẹ̀ mo sì bọ̀ kò ṣáà ti ní màá. ṣé ọ̀pọ̀lọpọ̀ ni ìyá ni kò má bínú bàbá mi má bínú. láìdí káyọ̀dé kí ló dé tó ń ṣe báyìí fún mi láìdé wọlé má bínú wọlé. máa mi ẹ̀fẹ̀ fún mi wọlé ayé fún mi tó máa pa mí tó máa pa mí má bínú. ọdún ọ̀pọ̀ ilé ẹ̀ má jẹ́rìí má bọ̀ ọjọ́ ilé ìjọ ẹ̀mú pẹ̀lẹ́ sá. má bínú jọjọ lẹ́mi má bínú. tó bá kí n ṣe wọ́n fún mi. Fífẹ́ pè kọ́ náà ẹ ṣe kò fàjọ sọ́kọ́ lílé yìí. Ṣíbàtẹ̀ pí kọlẹ̀ má ti ẹ̀ mọ̀ bóyá ó ṣì ń bọ̀ àbí kò bọ̀ mọ́. Mo dé fẹ́ wọ́rin lọ church lọ́la. Wọ́n rẹ̀ jẹ́ gbọ́dọ̀ mọ́ sìn. Ìka ọlọ́mọ iṣẹ́ fún mi yìí o, mi ì lè fẹ́ fún mi ẹ̀gbọ́n sef. Ọlọ́mọ mi iṣẹ́ náà. Fífẹ́. Ọdún kan so o fẹ́ lọ fún bí ọdún kan bẹ́ẹ̀ yẹn o dẹ̀ ní àbáwò lè ṣe máa lọ school fọdún kan náà. Nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn èmi náà ṣáà ní lọ jókòó sàn fọdún kan straight but at least kò ń ṣe pé mo máa wálé dédé láàrin èyí ẹ̀yẹn ó lè máa ju bí ẹ̀kan ẹ̀mejì. Kí ló ṣẹlẹ̀ náà kí ló ṣe òun fìyà jẹ mí lélẹ́yìí tó bá wà ní school bẹ́ẹ̀ nísìnyí tí o mọ̀ pé o máa relate pẹ̀lú àwọn boys lẹ́jọ́ wà ní school nísìnyí kíkan nu wọn wá lọ wá di wípé ó bẹ̀rẹ̀ sí ní máa tọ́jú ẹ̀ ju bí mo ṣe rán gbìyànjú lọ tó dẹ̀ mọ̀ pé kò ń ṣe pé mo ní mọ̀tì bẹ́ẹ̀ tó bá rọ́kùnrin tó gbé iPhone 15 ṣe ní Dubai tó tún ra nǹkan míì fún ẹ tó bẹ̀rẹ̀ sí ní máa gbé ẹ jáde lọ́tún lósì tó dẹ̀ mọ̀ pé mi ní nǹkan púpọ̀ bẹ́ẹ̀. Wait ṣé kò ṣe pé o trust me. That's not what I'm saying. Okay, what are you saying? That's not what I'm saying, babe. I trust you. So? I really do, but ẹ̀rù ló ń bà mí. Báwo ni mo ṣe máa fi ọmọ tó ṣánlẹ̀ báyìí nísìnyí tí ó kàn máa dá wá bíi pé kí mi àtẹjọ máa wà ní ìṣẹ́jú ló máa ń ṣe mí. If you're away, mi ń wà okay. Mo mọ̀ pé ó máa kúrò bí báyìí nísìnyí. Mo ti ń fi ilẹ̀ lára mi. Mi ń wà okay. So tó bá wá sọ pé ó fẹ́ lọ sí school bẹ́ẹ̀ at least máa wò pé òfin yẹn kan lẹ̀ síbí. Tí wàá máa padà wálé wàá máa wá wò mí máa check up on me. Okay, I'm sorry but mo need to concentrate mo level tí mo wà yìí I need to concentrate but I'll come but not often. Ṣé mo pé BP mi máa high tó bá wá wò mí. Why you think like this? I'll call you on video. I'll do this. Kò lè dábí kó wọn bí kí n máa fọwọ́ kan ẹ̀ náà. Ó jẹ́ kí n tètè máa lọ jàre nǹkan tó máa ṣe tó máa sún ẹ̀. Nǹkan tó máa ṣe tó máa sún mi. Máa rẹ̀. Mo mọ̀ pé ọkùnrin ni mí o mi. Àwọn ènìyàn yìí. Wow. Wow. Ẹkújọ́ mẹ́ta. Ló bọ̀ gbọ́dọ̀ tí ń dábọ̀ báyìí. I'm fine now. Mo bèbè máyẹ̀ kí n dìlé ẹ̀. Dúró náà. So. Ṣé kò yẹ kó àwọn là ń lè? No, kí ló ṣẹlẹ̀ ẹgbẹ́ náà sórí náà. Mo ti fẹ́ máa lọ gẹ́ tó dé. Mo ti fẹ́ máa lọ. Ṣé o ní ìdá tí ìsinmi? Ọmọ mi.
ọmọ mi Ọlọ́run ayé kan ló wà náà kíni ayé kan ló wà. ó ṣí ló ń ṣe kí ló dé tẹ̀ ń wò mí báyìí náà. ẹkùn tó ṣe rí ni kò ṣe sọ fún mi o tó bá try láti change ẹ mọ́ mi lọ́wọ́ nǹkan á ṣe ẹ o ọmọ wo ló ń bọ̀ lálẹ́ ìbáyìí. ọmọ kankan ò wá Láìdé ló máa wá of course kí ló ń ṣe ẹ máa update software náà roster wà kò lè kan Láìdé lọ́sẹ̀ yìí. Jésù mi ò Ọlọ́run Priscilla ló wà lẹ́nu ẹ̀ lé ní Priscilla ṣì ń bọ̀ Ọlọ́run. question tẹ́lẹ̀ ìbéèrè yẹn confidence mo fi béèrè torí mo mọ̀ pé ó ṣọ́ọ̀jù pé ìkọ́ṣì tó wà. bẹ́ẹ̀ ni mi dẹ̀ disappoint ẹ. bàbá gbàgbé ayé kan ló wà. I am the lion of the jungle. So gbọ́dọ̀ kì mí lẹ́ẹ̀kan orí kì mí nìyẹn. Lion. Dayi ń dàbò sí. Dami, ibi báyìí ló wà. Ọ̀rẹ́ mi kan ló máa fi ẹjọ́ idiot kan sùn mí. Àṣẹ ń bí ni nìyẹn ṣe ni wèrè lọ yábọn straight o kò dé dá padà. Ìyẹn tó máa message ẹ̀ WhatsApp ó ti block ẹ̀. ọ̀rẹ́ ẹ̀ ya wig àbí kí ló sọ kí ni nǹkan tó. Àyọ̀ká ṣé bó máa Àyọ̀ká náà. báwo lèmi ṣe fẹ́ mọ Àyọ̀ká ṣé mi máa mọ gbogbo àwọn sponsor guest ẹjọ́ ń kóra yín kiri. Ó bẹ̀rẹ̀ nìyẹn anyways ọ̀rẹ́ Àyọ̀ká ó yá wig lọ́wọ́ ẹ̀ bone straight ẹ̀ 25 inches ní o kò dé dá padà. ṣé Àyọ̀ká yẹn lọ̀rẹ́ tiẹ̀. Exactly. ọ̀rẹ́ Àyọ̀ká so ọ̀rẹ́ ẹ̀ ó yá wíìgì lọ́wọ́ ọ̀rẹ́ tiẹ̀. Exactly. so kò wá dá padà. Kò dá padà. ó tún wá block ẹ̀ ní orí WhatsApp. ṣó ń ṣe eré ni. Anyways ó ní ká lọ ṣe kinní yẹn fún ni o. Ṣàmọ̀ ká lọ dá sírí àfọ̀gìdì. Kò sí wèrè ibo ló wà ṣe ọmọ location. Mi ìmọ̀ kẹ̀ ó ti send ẹ̀ sí mi. Jẹ́ ká mo jẹ́rìí ó yára ìlẹ́gbọ̀n ó ṣì. Ó máa gbà. Ẹ má balẹ̀ jẹ́ o, ẹ má bòbí nínú jẹ́. Ẹ má balẹ̀ jẹ́ o, ẹ má bòbí nínú jẹ́. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà. Jẹ́ orúkọ rere kan lè sọ̀rọ̀ rẹ̀ ní rere. Kan lè sọ̀rọ̀ rẹ̀ ní rere. Àrídùnnú ọmọdé kan ṣẹ́ mi o. Let me be the source of joy and happiness to my parents. Àrídùnnú ọmọdé kan ṣẹ́ mi o. Yé! Kí ni mo rà? Kí ni mo rà? Kí ni mo rà? Mi ò wá kan. God. Mo fọmọdé yìí ní ATM mi lánàá pé kó lọ ra epo fún mi. Ṣé mi ò gbá lọ́wọ́ ẹ̀ ni? Ọmọdé yìí ti pàdé ayé mi ṣé wọ́n ti pa mí. Wọ́n ti pa mí kí tó dé kí ni nǹkan tó fẹ́? Kí ni nǹkan tó fẹ́ jẹ́ kí n tún ṣe fún un? Ṣùgbọ́n Ọlọ́run ti bá ayé mi jẹ́. Kí ni mo fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọdé? Kí ni mo fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọdé báyìí torí Ọlọ́run? Gbogbo owó ló ti bà lọ́la káùntì mi. Ibi ni wèrè ń gbé. Bọ̀rọ̀ post wọ́n sì ta wèrè. Ta ló lè mọ̀ pé wo bó ṣe wà yìí pọ́tìrì ló gbé. Wo bó ṣe ń wò bí ọ̀dẹ̀. Ó mà tún sóyìn bá wo who are you people. Ó dojú ìmọ̀ òdáyàn mọ̀ ó yá wèrè ní. Ó ṣí èrè ní. We are olùgbèjà. We are olùgbèjà. Aráyé. Ọmọ nǹkan ṣọ́ọ̀rìn. Wèrè tó yá wíìgì lélẹ̀. Ẹ tó yá wíìgì. Wèrè yẹn rè. Oh baby wọ bọ́ báyìí. Okay now. Fine girl. Wèrè. Kí ló ṣẹlẹ̀ sí ẹ gbogbo náà? Ó lọ lọ ń ya bone straight. Kí ló ṣe? Gbàgbé ẹ̀ ó dá lọ́mọ. Ọlọ́run bá ń gbọ́. Àbáfọ̀ pé òkè àwa gbèjà mi àbí àwa ṣe anything. Èmi gan fọ́fọ́ ẹni mo yẹ rí ẹ̀. Tó bá jẹ́ pé ọkùnrin ni mi Ọlọ́run máa jẹ́ ń bẹ̀. Kí ló ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ó wà endowed.
tó bá ń gbà I'm so endowed you are so endowed kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n nìkan ni gbogbo pákéjì tọ́lọ́ ń gbé fún ẹ ó yá roll over. Roll over. Damilola! Baby, má pa mí náà. Ọmọ. Ìwọ nìkan tó. Àgbàgbé weekend lọ́lọ́run dẹ o. Gbà tọ́lọ́run fẹ́ dẹ kò ṣẹ́ ní ti ìwọ nìkan ló focus lé lórí. Ó kàn ń bùkún ni. Kí ló ṣẹlẹ̀? Ṣé ọ̀rọ̀ ọkùnrin bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni? Pẹ̀lú gbogbo pákéjì tó ní yìí ò ní ìdàtí jìyà láyé tó wáyìí náà. Ó ní gbogbo nǹkan tọkùnrin fẹ́ náà. Wọ́n lọ níwájú lọ lẹ́yìn. Ò bójú mi dé. Àlàyé yé gbọ̀n bèbè jóbólè kọ́kọ́ kúnlẹ̀ nà. Ilẹ̀ lẹ̀. Sílẹ̀ jẹ́ kó wí tẹnu ẹ̀. Kí ló wí? You people should not. Ṣáà náà ló ń pè ní you people. Ṣáà méjì ló ń pè ní you people. Ṣé o gbádùn ṣá? Àpọ̀gọ́ nìyẹn ò tún gbóyè bó you people. Ṣé bí bone straight ọlọ́jì rè? Mi ti ẹ̀ mọ̀, ó ṣáàjì bí straight ó ṣáàjì. Ṣèbí irun tó lọ járe àbí? Tó fi ń ṣẹ̀sì nínú ayé. Tí ẹ̀ kọ́kọ́ bọ̀ wá. Nísù. Bó ṣe ń gbọ̀n bí ewé jóbólè. Tó bá farabalẹ̀ máa tú àwùjẹ o. Can you imagine? Gbogbo àtàrí orí ẹ̀ náà ló ń rùn funfun. Ṣé ló ń já fi kán? Ìwé ni. Bó ṣe ń tàtó yìí. Olóyàbọ̀ street. O tún wá ń bú ẹni náà blọọkì ẹ̀ ní WhatsApp. Ọlọ́run o ti ṣayé gan. O máa jẹ́ lè tó ṣe. Ṣó ti yẹ? Ọjọ́ mi wá ọkùnrin gidi. Àwọn kéè wà ń bẹ̀. Ó wà ń bẹ̀ wọ́n níṣẹ́ méjì kan ṣe ti kọ́ máa ra arun fóbìnrin lọ. Ọ̀ ní nǹkan tó ń fowó wọn ṣe. Ó máa ra arun fún ẹ, ó máa bí happy fún ẹ, ó máa ṣe gbogbo nǹkan tó fẹ́ fún ẹ. Ṣó ti yẹ? Mo lè connect ẹ mọ́ kéè àlùbáríkà. Arabo straight for next time. Ṣó ti bá mama lọ yabo. Dami, jẹ́ ká fi àjẹ́ bébì. Ẹ̀yin lè mi fẹ́ mú. Máa bá yé ẹ. Láti yá mi. Jọ́ torí ọdún. Bá mi bẹ àwọn ọmọ ẹ̀. Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ wọ́n? Kí ni a tún ṣe báyìí? Mo jáde kí n lọ gba ẹrù lọ́rùn ọ̀rẹ́ mi. Mo dẹ̀ ń padà bọ̀ ní. Mo kàn rí tí fóònù kan ṣàdún pánpánpán. Kí ló dé ta ló ń send message? The next thing tí máa wò báyìí. Wọ́n ti yọ owó nínú àkáǹtì. Ta ló yọwọ́ ẹ̀? Bá mi bí wọ́n. Níṣòro. Ṣé kò ṣe pé o ti ra àwọn ọjà kan sẹ́yìn tó jẹ́ wọ́n ṣẹ̀ wá ń debit tẹ́ǹsìn? Wọ́n tàtọ̀ o. Léni ni. Kò sọ́jà tí mo rà tí mi ò sẹ́ndì owó tí mi ò rà láti lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n ṣẹ̀ṣẹ̀ gba eléyìí ni. Ó dà ìrẹ́ kí ló ṣe jẹ́? Èmi ò láìkì bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹn. Mi láìkẹ̀. Lóòótọ́ lọ fún mi létí ẹ mọ̀ pé kí n yọwọ́ epo ń bẹ̀. Bí mo dẹ̀ ṣe dé ni mo dá padà fún wọn náà. Mi láìkẹ̀. Dá kí mi padà. Kò dá padà fún mi o. Kò dá padà fún mi. Ó gọ̀ gidi gan ni. Nígbà tó ń fún lílọ mi ń kọ́. Ọmọ yín ó gọ̀ ẹ̀ kọ́ rárá àti rárá. Ó bàjẹ́ oníbàjẹ́ òṣì. Wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa ò jẹ́ kémi tí mo já síwájú kí n sọ kí n ṣàlàyé kí n explain bọ́rọ̀ ṣe jẹ́ mi méjì ẹ̀ mi mú kíní kan ní bàjẹ́ òṣì. Ọ̀dà àwọn aṣíwájú làwọn fẹ́ sọ̀rọ̀ ó ní àfọkànbalẹ̀ o à ń gbọ́ o. Jọ èyí tó sọ yẹn sì kí ló ní ṣe pẹ̀lú nǹkan tí mo béèrè lọ́wọ́ yín. Ó dáa o Dámilọ́lá owó tẹ́ ẹ gbà nínú àkáǹtì mi lénìí kí ni nǹkan tó fi ṣe. Mọ́mí ẹ stop ẹ. Ẹ stop ẹ mi láìkè rárá no ẹ má máa gbé irọ́ ẹ máa fi irú nǹkan báyẹn lọ mi. Ṣo fẹ́ nà ìyá ẹ̀ ní àbọ̀wọ́ wo ló wá ń ṣe báyìí sí lọ́jọ́? Mi ìnà ọ̀bọ̀ mo kàn jẹ́ kó yé wọn pé mi láìkè. Oh my God. Ó lè gbogbo nǹkan mo lè ṣe o kò ń ṣe bí kí n jalè. Ok ta ló wá mówó nu yín ta ló kówó náà àbí wàhálà wo lẹ fẹ́ kó sí mi láyà bá ṣe fẹ́ pa mí ni àbí yóò kí n bímọ ni mo bíyàn ni n bo ní ATM wà. Ọwọ́ ta ní ATM wà. Ọwọ́ ta ní ATM wà. Èmi ọmọ bíi tẹ́tí ẹ̀mí yín wà ṣe kó la ìtẹ̀ fún ATM. Kí ló ṣẹlẹ̀ o dẹ̀ tún nawọ́ sí mi? Who is there? Bá kí ni gbogbo nǹkan tó tún sọ? Can you calm down? Mi mọ́wọ́ náà. Àwọn méjèèjì ni eléyìí ó mú pankẹ́rẹ́ dání eléyìí bẹ́ẹ̀tì ló mú dání ẹ arrest wọn. Ọ̀gá ọlọ́pàá náà ẹ ní sọ̀rọ̀. Yeah, I can see you a police officers. Láti station wo? Oníyanrìn sir. Oníyanrìn. Station táfíìsì GDP kan nìyẹn. Ok, ìyẹn dà. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Arábìnrin ló wá sọ́fíìsì wa. Ó wá rìpọ́tì pé àwọn arábìnrin méjì wọ́n àtàkì òun mọ́lé. Ẹ̀gbọ́n ẹ àtàkì ẹ̀. Àtàkì àlù. Dáadé lè yóò lẹ́kọ̀ọ́ náà. Níṣẹ́ ló lọ yá bó ń ṣe kò ní dá padà. Ó yá kí náà pè. Kí ló yá? Daddy bone straight irun orí mi yìí. Ní bóònù wá wà involved nínú. Bone straight náà ń pè. Kí ló wá mú yín na ọmọ ọlọ́mọ kí ló ṣẹlẹ̀? Ó lọ já rí pé bó ṣe fáìmù yìí dáa tó lọ ń jarun sórí ó tún wá lọ block ẹni yẹn ní WhatsApp. Irun ta ló yá ti àbí tiẹ̀?
ọ̀rẹ́ mi Àyọ̀ká ló ní. ẹ̀nà ọ̀rẹ́ tiẹ̀ ló ní. ẹ̀yin kọ́ lẹ ní wíìgì táyọ̀ tó ń sọ̀rọ̀ nípa ẹ̀. ọ̀rẹ́ yín tó wà ní wíìgì wa ńkọ́. ó wà níbi tó wà wá lálọ́ bá gbèjà. kí ló kàn yín. ó dà ó ti dà báyìí. ẹ ò gbá rẹ sà. ọlọ́pàá mi ò ní má ṣiṣẹ́ yín àmọ́ kàn fi ẹ̀fọ́ wọ̀ mí look at me èmi mo ní street tẹ́wọ̀ yìí Chigboyega ọ̀gá yín tó wẹ̀dì station ọ̀rẹ́ tèmi ni ẹ jọ ẹ kàn máa lọ èmi fúnra máa ká ọmọ ìwà báyìí. èmi ò gbà ẹ lọ arrest àwọn méjèèjì. dáadáa mi jẹ́ kí èmi take care responsibility rẹ I will give you money to go and treat yourself ọ̀gá ọlọ́pàá èmi á kó wọn wá fúnra mi is that okay ẹ fọwọ́ yẹn wọ̀ mí ẹ jọ tẹ bá ti débẹ̀ sọ fáwọn ìpè Chigboyega ni. wọ́n tún wá ní àwọn àtàkì àwọn náà. mo gbọ́ ẹ̀ ni mo gbọ́ admittedly wọ́n sọ lójú mi wọ́n láwọn ò àtàkì àwọn náà mo gbọ́ gbogbo ẹ̀ ni mo gbọ́. ó bẹ́tà kẹ́ẹ̀dẹ̀ pé DPO ká tó dọ́fíìsì o. sori kò stupid kọ́ṣá ṣé kí n ṣe máa pẹ́ káàkiri nínú ilé kó tó mọ̀ pé o máa lọ check kitchen bóyá yọ̀ ti jẹun bóyá bọ́ ti dọ̀tí ṣe lè gbádùn ṣá èmi ń bẹ sọ̀rọ̀ ó mọ́jú sori tí mo bá ṣá ẹ nígbà tí sójà wẹrẹ rí ṣógun àwọn kẹsà ẹ máa gbà mí kẹ ẹ. kí ló dé dami ó ti lójú mi dami ṣó rí mi lórí ìfowó mi. adọ́ni ẹ oníbàjẹ́ lélẹ̀ náà mo bá sọ̀rọ̀ dẹ̀ mọ́ mi lójú ìwà táwọn lẹ́gbẹ́. ó ti dá hello fún mi lọ́rọ̀ sọ Dámilọ́lá fún mi lọ́rọ̀ sọ ìrẹ́ kí ló ṣẹlẹ̀. èyí mà ní bàjẹ́ sá wọ́n sì rí mi pẹ́ o. má sunkún rọjò má sunkún kúrò ní mòdì ẹ. ayé yín ò ní bàjẹ́ dádì ẹ wò ṣe níwájú ilẹ̀ àtọlọ́run ọba mo ti fún abọ́ tí gbogbo fámìlì fi jẹun láàárọ̀ yìí mi ní ọkọ ti fàbọ̀ jẹun ṣé bí bó ṣe fàbọ̀ jẹun yẹ kó pè mí pé mo ti fàbọ̀ jẹun mo dẹ̀ ti gbé sínú síkì òyà lọ́ba mi fọ̀ wọ́n ṣe yẹn o ṣé màá máa ṣọwọ́ káàkiri nílé bóyá wọ́n ti fàbọ̀ jẹun ni àmọ́ yẹn pè mí ní èkó sí pé tó wà nílé ayé tí wọ́n ti gbé mi jẹ àti gbẹ́ náà sì bẹ̀rẹ̀ sí ní dúró mọ́ mi. iye ti dà bó ṣe rí nìyẹn rí ó lóun fọ bọ́ àbí. tádé ẹ rí pé idiot ni girl no ṣé ó expect kí n ṣe máa stress ara mi láti máa pè òun káàkiri inú ilé no ṣé kò yẹ kó máa ṣọ́ mi káàkiri inú ilé kó wò bóyá mo ti jẹun àbí mi ti jẹun tí má dẹ̀ ti jẹun tán kó sáré lọ fọbọ́ mo ti sọ fún pé mi ò láìkì ìdọ̀tí nínú ilé ṣé mi ti sọ bẹ́ẹ̀ fún ẹ tẹ́lẹ̀ rí. ó ti tó Dámilọ́lá pẹ̀lẹ́ it's all right ìwọ dìde máa lọ tẹ. ẹ ṣe sá. Dámilọ́lá ọ̀rọ̀ kò náà tí mo tẹ̀ ti fẹ́ bá ẹ sọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ kọ́rọ̀ ilé ètò wáyé bó ṣe treat ọmọ ẹ lójú rìn ọ̀la ìbẹ̀ o ẹ̀rù ní bàbá ọ̀nà ló jìn o. Daddy, I don't care. I do not care. Family ṣó ti èmi dẹ̀ kọ́ ni mo ní kó tó ṣì ní family wọn. èmi kọ́ mo sọ wípé kó máa ṣọwọ́ dọ̀ mí báyìí since tó ti wá ṣe ọmọdọ̀ mí báyìí ó ní láti respect mi. mo ti gbọ́ ó dáa bọ́mọdé bá tó ń lọ́kọ̀ ni bó bá tó ń ládà it's high time you begin to monitor how to prepare yourself how to take over my empire ilé iṣẹ́ mi èmi nìkan ni mò ń forí ìlà fi gbogbo ẹ̀ la mi ò bọ́kùnrin àmọ́ ní ìwọ làró lè mi o bí o dẹ̀ ń ṣe àwọn bàbá tó máa ń dáwọn bàbá ọkùnrin àwọn òbó lọ́mọ ìwọ ló lọ́mọ tèmi irú pure water factory yẹn bẹ́ẹ̀ yẹn kó take over bó bá tẹ̀ wá take over full time lọ́ máa lọ́bẹ̀ kó lọ́ máa monitor nǹkan tó ń ṣe ń bẹ̀ máa fojú sí ìjọ kan wọn náà máa dọ̀gá ó máa wà ní position tèmi wà lẹ́yìn. no daddy ẹ stop ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ kí n máa lọ ṣe kí ni kí n máa lọ mójútó àwọn idiot tẹ kó síbi factory pure water yín yẹn ṣé ẹ rí i pé ó ní bàjẹ́ ni gbogbo àwọn tẹ kó síbẹ̀ yẹn. kí ló ṣe mọ̀. àti ọmọ kékeré àtàgbàlagbà wọn gbogbo wọn bàjẹ́ òṣì yamayama wọn máa expect pé okay kí n máa kọ́kọ́ kí àwọn torí pé àwọn jágbàlagbà ṣé wọn mọ̀ yìí pé ọmọ ọ̀gá èèyàn ni. no èmi ò báyìí gbogbo àìjẹ́ òṣì yẹn náà pé torí pé okay o nítorí pé ẹ ti jágbàlagbà so tí dáàdi mi dẹ̀ employ ẹ dẹ̀ expect kí n máa kí àbí kí n máa kúnlẹ̀ kí yọ what ẹ wò ó ṣẹlẹ̀ ẹ mọ̀ tí ẹ try ẹ̀ èmi ò lè jọ̀gá lórí àwọn idiot yẹn èmi máa bá yé wọn jẹ́ ni mọ́kàn dá ásìdì sínú gbogbo pure water ńjọ́ kan ni máa fi bà tí wọn jẹ́ Ọlọ́run bá gbọ́ àwọn tó bá mú kọ́. wọ́n máa kú sí wọn lọ́rùn ni wọ́n lè wá kó gbogbo wọn bẹ̀. ta ló máa kó.
àwọn ọmọọṣẹ́ yín. ṣé o mọ̀ pé tó léṣẹ́ náà wọ́n á mú ni. No, wọ́n máa yọ ẹ̀yin kúrò ní ẹ̀yin ò sí níbi iṣẹ́ ń gbà yẹn náà. èmi ló fẹ́ rán lẹ́wọ̀n. ẹ̀yin ò sí níbi iṣẹ́ ń gbà tó ṣẹlẹ̀ àwọn tó wà níbi iṣẹ́ náà máa kó wọ́n lè máa lọ ti gbogbo wọn mọ́lé ayé wọn máa bàjẹ́ ọmọ sọ pé àwọn ni wọ́n fi ásíìdì sínú pure water fáwọn èèyàn. ó wàá mọ̀ pé bàbá ṣe ń porí ajá àwọn máa porí ìkòkò tá a fi ṣe ni. dáàdi ẹ̀yin má wọrí nípa àkókò àwọn ajá nìkan náà máa tì mọ́lé wọn ò lè ti kókó mọ́lé. ó dà mọ́ gbọ́ tiẹ̀. oníbàjẹ́ òṣì bọ̀rọ̀ ẹ àwọn fàdúrà àgbàlagbà oníbàjẹ́ òṣì oníbàjẹ́ ẹ̀yà. ó dẹ̀ ṣọ́ọ̀bù mọ́ madras ó mú kí ní táwọn ọmọ yìí mú bó ṣe ronú ìbọ́sẹ̀ stream o. ẹ wò dáàdi ẹ wo ẹ fi mi sílẹ̀ jà. ó dà máa wá lọ ná pẹ̀lẹ́. ayé ọmọ yẹn bàjẹ́ gbogbo ìyà tí ò jẹ ṣe bẹ́ẹ̀ ilẹ̀ gbèjà ẹ̀ gbogbo ìyà tí ò jẹ. Dámilọ́lá. kò sí wàhálà Fatima Fatima. ṣáwà ṣe kọ́ báyìí. Hey, baby. Adekunle, what exactly is happening? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Kí ló tó yẹ pé nígbà tí a bá ti fẹ́ ríra wa bí ká máa lọ sí lounge, ká máa wà lóòtẹ́ẹ̀lì, ká kàn ṣáà máa múra wa káàkiri mọ́bì kan. It is not okay. I don't like it. Babe, ní sùúrù. Gbogbo nǹkan tó dẹ̀ ń sọ yìí torí tiẹ̀ tí ẹni mú ń ṣe o. Torí tèmi. Yes. How? Ṣé bí wàá béèrè lọ́wọ́ mi ni? Wàá béèrè lọ́wọ́ mi ni wípé kí ló ṣẹlẹ̀ ó ní sọ dìjà wo bí mo ṣe wọlé. Ó rí pé happy mood òun ni mo fi wọlé. Ó dẹ̀ di wípé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní attack mi. Adekunle, explain rẹ̀ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Nǹkan tí mo fẹ́ mọ̀ nìyẹn. Tó dẹ̀ mọ̀ mi o. Ó mọ bí mo ṣe wà, ó mọ̀ pé gbogbo bí mo ṣe wà yìí, ọlá Ọlọ́run ọlá ẹ̀ ni. Tó torí Ọlọ́run kí ṣé o wá rò pé ó máa jẹ́ inú dídùn tèmi? Kí wá máa ṣe nǹkan àbí kí máa ṣe àwọn nǹkan tí mo mọ̀ pé kò ní múnú ẹ dùn. No, I would not want to do that. I wouldn't. Torí ẹ̀ náà ni mo ṣe máa ń fẹ́ gbé àwọn ìgbésẹ̀ tí mo rò pé okay, at least kó lè wà comfortable, kó lè wà, kó lè wà alright, you know, so that you know you will be in an atmosphere and environment tó jẹ́ wípé ọkàn ẹ máa balẹ̀, ara ẹ máa yá gágá. Ṣé mo complain fún ẹ ni? You know I love you so much and I don't even care. Mi care ibi tó ń gbé or anything. I don't care. Babe. Sórí àdúgbò tí mò ń gbé tí iná ti wà bẹ́ẹ̀ tá a ti lo ná fún 1 minute àti tóṣù 3. A ní náà tí ó tún lọ ṣé èmi àti àwa wà nílé right now a máa lo 1 fan a máa lo 1 fan àbí a máa lo àwọn mobile fans yẹn wọn tó máa kúlẹ̀ mẹ́wàá tó máa change battery. You are right, òótọ́ ni ná. But nípa náà yẹn ó kéré a lè get generator then a máa tún bẹ̀ yẹn ṣe at least to my standard. So that màá wà comfortable níbẹ̀. Mo lówó ni mo dé mọ̀ pé nílé tí 24 hours lẹ fi ń lo ná tí inverter bá kú jẹ́ ní àtàn tí ó bá ti jẹ́ wọ́n máa múná dé premium estate lẹ́yìn gbé tí mi lè compare ara mi pẹ̀lú ẹ̀ náà. You understand? But ti gen tó ti gbé wọ yẹn ìyẹn máa make sense. In fact recently mo ṣì ń béèrè gen kan tí mo rò pé àfi bíi pé mo nígbàgbọ́ ni. 450 wọ́n ti ẹ̀ sọ. 450k a máa get there. Ẹ máa túbọ̀ yẹn ṣe everything máa wà okay ṣùgbọ́n èmi tẹ̀ tí ń fẹ́ máa ro nǹkan mi. Bí kí ni? Bóyá òde ti gbẹ́ lòmí sílé tó fẹ́ kí n mọ̀. Bóyá ẹ̀yin ọkùnrin wọ́n ẹ̀ kó ń tán mi. No, ó disappoint me. Ó disappoint me náà. Báwo ló ṣe máa sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀? Ọkùnrin lè ṣe ni o. Tó bá fẹ́ ṣe o lè lọ sílé mi. Béèrè lọ́wọ́ àwọn neighbors mi pátápátá. Obìnrin kankan ò wọnú ilé yẹn yàtọ̀ sí wọ. Yes. Mi jáde bẹ́ẹ̀ yẹn mi ń lọ anywhere lẹ́yìn kí n wá bẹ́ẹ̀ kí mi àti ẹjọ́ jáde kí n padà sílé. Ó mọ̀ pé introvert ni mi pé mi. Baby, are you for real? Babe, I'm sure. Ṣé o wá fẹ́ gbà mí gbọ́mọ ni? It's okay, darling. It's alright. Bó ṣe ń sọ ẹ̀ báyìí nísìnyí BP mi ti high. I'm so sorry. Mi mean láti ọ̀tẹ̀. Láti lórí doctor báyìí nísìnyí. Kò lè tó bẹ́ẹ̀ yẹn. Mú nǹkan kọ́kàn ẹ̀ fi balẹ̀. Mo yá rẹ́rìn sí mi. Òun tó bá ti rẹ́rìn orí máa dàrú ní tó bá ti rẹ́rìn lásán. Ó yá kí ló fẹ́ jẹ. Kí ni mo wò yìí? Ẹ dúró, wèrèwé lélẹ̀. Wèrèwé ló ń gbọ̀n dì. Ìyá Orioke, bọ́ síbí báyìí. Come here. Ìwọ mò ń pè. Bọ́ síbí. Wá. Ibo lo ti rí ṣòkòtò tó wọ̀nyí? Ọ̀dọ̀ rẹ̀ mi ló ti ra. Ọ̀dọ̀ rẹ̀ ló ti ra kí ni? Ẹ̀gbọ́n mi Olúwadámilọ́lá nìkan ló ní irú ṣòkòtò yìí. Ẹ̀yin lẹ máa lọ ra fake.
lẹ máa ń ba iṣẹ́ jẹ́ fáwọn àtàwọn original bí lẹ́nu ṣá máa gba ṣòkòtò yẹn. sára yín yá ṣá. ọgbẹ́ni fi ṣòkòtò náà fún mi jọ kí ló ṣẹlẹ̀. ní fọ̀rùn gbígbóná ó yà wèrè ni mo ní lẹ́nu yìí. ṣe gbádùn. máa gba ṣòkòtò yẹn. ọgbẹ́ni ṣíríkì ṣé òun wá ìmú eléyìí ti tí ó ṣe lé. fún mi dà. ẹgbẹ́ mi kọ́ ló ṣe fún ni. ọgbẹ́ mo ní ṣòkòtò yìí ẹ̀gbọ́n mi nìkan ló ṣe fún. ṣe gbádùn. ọgbẹ́ni ṣíríkì nílé ìṣọ́. o ní lọ bí ilé mi ò ráyè lọ́tà ní lọ́tà ní mo ní mo máa gba ṣòkòtò lọ́wọ́ ìyá ẹni tí ẹ̀gbọ́n mi nìkan. ọgbẹ́ni ṣí mi lẹ́jọ́ mo ṣe ti ní dánwò àdáni fún mi dà ọmọ ẹ wọlé lọ́bì kọ́kọ́ o dami ooo ẹ lọ dami aláyé ò lè lọ o gbọ́dọ̀ lọ ṣòkòtò yẹn sẹ máa gbà lọ́wọ́ ẹ àníwọ̀ yẹn kọ́ bọ́ ṣòkòtò ẹ nígbà ìṣe máa bọ̀ máa bọ̀ máa yẹ kọ́ lọ́sọ̀ máa lọ. màá bá tèmi lọ náà ṣé ẹ̀kọ́ bá dìde tèmi mo máa lọ bí iṣẹ́ ṣé burúkú lélẹ̀ ṣé mi ní gbogbo ṣọ́ọ̀bù máa gbé. ẹgbẹ́ ọ̀jáde àdúgbò mi lọ́la. kí lẹ sọ ẹ àlẹyìn ni mò ń dúró dè ẹ̀yin ni mò ń dúró dè àwọn ọmọ wo ṣé ọmọ ọwọ́ ọmọ kékeré ni mò ń tọ́jú ni àwọn ọmọ mi ti dàgbà náà ẹ fi wọ́n sílẹ̀ ó dà ṣé ẹ ṣì ń bọ̀ àbí ẹ wá mọ́ má lè tètè lọ prepare ara mi ibi tá à ń lọ sí jìn ẹ ń bọ̀ ó dà ẹ má pẹ́ o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ó dà. mọ́mí ibi bá ilẹ̀ wá àǹtí lédè ti bẹ̀rẹ̀ ìjà wọ́n ti fi kò fọyọ́ lórí. Láìdé irọ́ ni. Láìdé fọyọ́ lórí. ọmọdé ìwọ́n tún ti bẹ̀rẹ̀ o tó fẹ́ pa mí ní abirú àwọn ọmọ wo ni ilé ìbá ìtòrí ọlọ́ níbo ni ibẹ̀ níbo ni. ìjà lọ mo bẹ̀ ìjà lọ. ẹ̀rọ pélé wọn lórí. ẹ kí ló ń ṣẹlẹ̀ níbo ni níbo ni ṣẹ̀jẹ̀ máa lọ wà. ẹ jẹ́ ká máa lọ kó tó ní kọ́tàgbára yín ò ní ká ẹ jẹ́ máa lọ mú bí. Láìdé àlọ́ òun àníṣe rap. mo rò pé o sọ fún mi wípé o fẹ́ travel tẹ́lẹ̀ bí mo kàn ṣe sáré rí ẹ tí mo dẹ̀ tún rí tó gbẹ́rù dé and all of that mo ń wò pé ibo ló ń lọ and then ilẹ̀ ló ti ń ṣú yìí o ṣáà lè sọ pé o ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa lọ sí park ní ìdáì kí mọ́tò tó kún kí ẹ tó bọ́ sọ́nà ilẹ̀ tí ń ṣú náà gbá ló fẹ́ máa lọ. lọ síbò. mo rò pé òun travel nítorí o gbẹ́rù wa náà. Baby, mi ò travel. Mo feel pé kí n kàn wá spend bí a week or two lọ́dọ̀ mọ́. Kẹ́mi àti ẹjọ́ wa náà. I miss you. Kò yé mi. Àní èmi àti ẹ kájọ wà for a week or two. In fact, 2 weeks. Kò dáa náà. Mo kọ́kọ́ gbọ́ lẹ́lẹ́kì ni mo ń wò pé ṣé nǹkan tí mo rò pé mo gbọ́ ni. Bí báyìí tó ṣe ń ṣe báyìí náà. Ṣé ó kàn máa ń wọ̀n ẹ́ kó kàn máa rí kí n máa ṣẹlẹ́yà Ọlọ́run má jẹ́ kíyàn ṣẹlẹ́yà kó kàn máa rí kó kàn máa embarrass mi. Kí ló mean? Kò dáa náà. What is it? Kò yé mi. Báwo ni o ṣe níye báwo ló ṣe máa sọ pé o fẹ́ wá lo 1 week or 2 weeks níbí báyìí. You're supposed to be happy, Adekunle. Ó jẹ́ kí inú mi dùn níbo inú mi ò lè dùn náà. Báwo ni inú mi ṣe fẹ́ dùn nígbà tí mo mọ̀ pé kò sí nǹkan kan lọ́wọ́ mi. Ṣé ìgbà tó dé ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ ni mo tẹ̀ ṣe ń sọ pé ìgbà tó wọlé tí wọ́n múná dé kọ́ ni lèmi àtẹ́jọ́ ń pariwo pé up nepa o pé ó ti tó bí ọ̀sẹ̀ mẹ́ta tá ti níná nísìn ó dé ni mo fi sọ pé wọ́n ló múná dé gàrí ló bá tí mò ń mú kó tó dé bẹ́ẹ̀ nísìn jọ torí Ọlọ́run ibo mo ti fẹ́ rówó tí mo fẹ́ fi tọ́jú ẹ fún tútù tí ẹ sọ pọ́jọ́ kan ó sọ pọ́jọ́ méjì 1 2 come on now babe ibo mo ti fẹ́ rówó kí bí mo ṣe wà yìí tí mo jọkùnrin kí má tẹ̀lé sọ pé okay àjọ wà nílé o jẹ́ kí n order Chinese àbí kí n order pizza kémi àtẹ́lẹ̀ jọ ká jókòó sílé ká chill bóyá ká máa wo Netflix ká dẹ̀ máa enjoy ara wa àbí mo tẹ̀ fẹ́ sọ pé okay àjókòó sílé a fẹ́ jáde ni pé okay o jẹ́ ká lọ sí cinema ká lọ wo 1 or 2 o ká lọ wo movie o and all of that ibo mo ti fẹ́ rówó tí mo fẹ́ fi ṣe yẹn owó kò fẹ́ ṣáà jẹ́ kí ojú máa tì mí kójú máa tì mí gbogbo ìgbà kí n mọ̀ pé kò sówó lọ́wọ́ mi tí mo fi ń ṣọkọ ọkọ ìyàwó mi. Bí mo ṣe ń wo ọkàn da gbogbo ẹ̀ sílẹ̀ òun dá gbogbo ẹ̀ sílẹ̀. Mi ṣé mi ní express ara mi ni. Adekunle, you worry too much. Mo ti máa ń sọ fún ẹ kó má máa worry má máa ṣe báyìí mọ́. Okay, wait, I have a good news for you. ATM Popsi ó wà lọ́wọ́ mi. ATM card mo wà lọ́wọ́ mi.
Mo mọ̀ popsi lè ó máa ní olówó ní dáàdì ẹ̀ náà ó máa ní ATM tó pọ̀ ATM card tán ní máa pọ̀ náà. Yeah, fine, but ibi tí wọ́n ń lò fún ti àwọn businesses wọn òun ni mo mọ̀ kò kí n ṣe ti personal use o àwọn businesses wọn ni mo mọ̀. tó fi ń gba credit alert gbogbo iṣẹ́ tó bá ń ṣe irọ́ ni. I'm serious, babe. Ha! Now you're happy. So nǹkan tó ń sọ nísìnyí ni pé ká kàn máa náwó lọ ni. Ká máa ṣe anyhow. Ká máa ṣe falafolo. Frayo dáràn. Sórí Frayo ti máa ń ránṣẹ́ tó yẹ kó máa ṣe orí kunkun yẹn orí ẹ̀ máa wò máa fẹ́ ránṣẹ́ pa. Ọlọ́run máa fún wọn lówó. Máa fún wọn lówó so wọn ní ní choice ó máa lọ. Kò tí ẹ ní choice wo ló fẹ́ ní. So right now a lè ṣe bó ṣe wà. We are in money. Yeah, baby. Ká máa náwó lọ. Yeah, darling. Ká máa náwó lọ baby. Ká máa náwó lọ baby. Calm down. Yes, please. What did your man answer wrong by? I know, but we are working on it. Please. Yeah, my worries is, was sent to demand for ransom. Purpose of a kidnapping, me or more? I don't know. Oh, we'll get to the bottom of it, please. Hello, Hello? Daddy. Lady? Yes, Daddy. Ṣàlàáfíà ṣàlùwà. Ẹ wò, ẹ ṣáà máa bá mi dúpẹ́. Àwọn kidnappers yẹn wọ́n ti fi mí sílẹ̀. Wọ́n release ẹ? Yes, Daddy. But Daddy, wọ́n ti gba gbogbo nǹkan mi. In fact, èmi gan wọ́n ti gbà. Àdúgbò wo ló wá wà? Àfi tí n bá ẹ̀ṣẹ̀ bèrè lọ́wọ́ àwọn tó wà níbí báyìí. Èmi ò mọ̀ bí kọ́kọ́ mi. I don't even know. Send address. Okay, Daddy. I'll text it to you. Uncle, ṣé ọ̀n ti fi sílẹ̀ ni? Ó ló ti fòun lẹ̀. Wow. Yes! It's bí ọmọ àgbà kọ ní láyé mi. Ọláìdé. Just like that. Abi? No ransom, nothing. Is something not fishy? Anyway, jẹ́ ká tẹ̀ lọ kọ́kọ́ gbé náà. Ṣé màdúgbò ibi tí? Mi ò mọ̀ ló máa send ẹ̀ sí mi. Èyí tó bá ti send ẹ̀ sí mi. Jẹ́ kí ní kí bọ̀bọ̀ ìṣígé ká tẹ̀ gbé mọ́tò síta náà. Tó bá ti send ẹ̀ sí yẹn, ilé send mi kí n lè. Definitely. Troublemakers, ìpàlẹ̀ alágídí ọmọ. Ẹ má balẹ̀ jẹ́ o, ẹ má bòbí nínú jẹ́. Ẹ má balẹ̀ jẹ́ o, ẹ má bòbí nínú jẹ́. Orúkọ rere ó sọ ju wúrà. Ọ̀tàǹgà kí lẹ̀ ń sọ pé ó ṣọjà? Bàbá àwọn NDLE yẹn wọ́n kàn ń Kawasaki wa ni o. Wọ́n kàn ń close marking wa ni bàbá wọn jẹ́ ká rọ́ náà lọ o. Ọjà ò lọ rárá nìyẹn. Bàbá kò lọ rárá. Ọjà ò lọ. Kò lọ bàbá. Kí ló ń ṣe àwọn NDLE náà? Kí là á ṣe fún wọn gangan náà? Akin yẹn pọ̀. Kí ló ń tàn mí fún ìnáwó? Owó mo fi ń gbọjà yìí náà. Owó mo fi ń gbọjà yìí náà. Ó ní bẹ́ẹ̀ ṣe máa ń tà tẹ́lẹ̀ náà tí ó ń lọ. Ó ní bó ṣe when me I dey sell am myself, mo mọ nǹkan tí mò ń sọ. Àlàyé oníbàyẹ̀ máa ń ṣe àzìn ẹnìkan ó yẹ yín ta máa ń. Àlàyé jálàyé tán náà ló ń ṣẹlẹ̀. Kúnlé ló ní páàsì yẹn, òun ló máa ń fún wa kóòdù yẹn. Ọwọ́ ẹ̀gàn níṣẹ́ yẹn wà. Kúnlé kan náà. Kúnlé kan náà. Kúnlé ló máa ń lò ní àwọn pásọ̀dù àwọn gbogbo ló. Ọlọ́run burúkú nìyẹn o. Ayé ti bàjẹ́ gidi gan ni o. Ṣé máa mí ìkẹ́ lọ́dún yìí báyìí? Ẹ lè fi iṣẹ́ ìṣèwúre lára iṣẹ́ ìtajọ́ ṣe iṣẹ́. Ẹ lè fi ṣe kankan. Torí tẹ́ ìbàṣọ lórí burúkú. Ọjọ́ ló fẹ́ rówó kó jẹ tẹ́fẹ́ máa rọjà. Tẹ́wọ́n sọ pé èèyàn kan ló ní kinní kan. Ayé ti bàjẹ́ ṣé torí mo ti gbà yín sínú bí ẹ ti jẹ ti mu. Lórí burúkú àwọn ibi kò dẹ̀ ní dáfún yà yín o. Ṣé lórí burúkú dẹ̀ ṣe jáwèrè nínú. Kúnlé fẹ́ di èrò ó ń dá wà ní. Ó fẹ́ dá wà ní. Ọ̀gbẹ́ni farabalẹ̀ náà. Àlàyé Kúnlé ló dọwọ́ rù. Kúnlé ó fẹ́ dá dúró. Ó fẹ́ máa dá ṣe kí ni kó máa dá kọ́ ní. Ó fẹ́ di èrò ó ń dá wà ní bàbá o. Nínú ọjà àwọn wo? Ṣé èmi náà máa supply ẹ̀? Bó ṣe jẹ́ nìyẹn bàbá mi ó kàn disappear náà. Ó move like ó move on lọ. Bẹ́ẹ̀ ni ó ṣe tiẹ̀ lọ. Ṣèmí náà ń pè sà. Èmi ń ṣe mí. Ṣèmí. Wọ́n fún 48 hours.
tí n bá rí Kúnlé mo máa pa yín o mo ní ìbọn o ẹ mọ̀ o. àlàyé ló máa 48 hours ẹ tún dúró sí lórí burúkú ni ni 48 hours abúlórí burúkú làwọn lè ń bẹ bẹ ẹ mú bọ ó ń láyọ̀ èmi náà dẹlbà máa dẹlbà Kúnlé mú bọ. Let me be the source of joy and happiness to my parents. I really don't know how money goes to me. Ó já wèrè lọ́mọ gan. Àdúrú dán tó ń búre. Kí ló dé kí ló ṣẹlẹ̀ bí mo ṣe train ẹ̀kọ́ yìí? Ṣé bí wọ́n máa ń sọ wípé ẹṣin tó wà níwájú ni tẹ̀yìn máa ń wò sáré. Ọmọ ẹṣin tiẹ̀ yìí ó ti fẹ́ máa sáré jè mí gan lọ. Kí ló ṣẹlẹ̀ náà? Máa gbágbára lẹ̀. Wá o, ẹṣin iwájú tiẹ̀ tí mo kò dín o. Ó ti fẹ́ máa slow èmi ti ń jájú ẹ lọ. Tó mọ̀ ní ó mọ̀ pé dádì ẹ̀ ya wèrè gan. Tí mi bá lóru strategy bẹ́yẹn fún kò ní mú un. Ní o gbọ́dọ̀ tutù pẹ̀lú àwọn popsi ẹ̀yẹn. Orí bára wọn ṣe tutù. Wọ́n ṣò ti ẹ̀rí popsi èèyàn ní láti kọ́ wọn lọ́gbọ́n. Gàràgàrà wọn ti pọ̀ jù. Ó dàbí ẹni pé àwọn náà ti ṣe àwọn wèrè kan nígbà tó wà kékeré sí owó kíní ẹ̀ wọ́n máa ń bìlì pé ó ṣì wà lọ́pọlọ àwọn. Wọn ò dẹ̀ mọ̀ pé wèrè tiwa yìí ti advance. Wọ́n ní láti calm down pẹ̀lú wa. Bí àtòrí báwọn èèyàn dẹ̀ ṣe máa ń sá wọn káàkiri náà máa pe popsi of life níbo dey play. Ẹ wo ṣé ní gbogbo popsi of life yẹn àwọn tí ilẹ̀ máa lọ́ máa bá ṣe yẹn. Ẹ kàn wọ́n kàn máa ṣe gàràgàrà pẹ̀lú wa nílé bí ẹni pé. Wọ́n dẹ̀ ní mi lára torí ATM, wọ́n fẹ́ pa mí torí ATM. Tí mi bá wá ṣe bẹ́ẹ̀ yẹn báwo ni ATM ṣe fẹ́ wà lọ́dọ̀ boyfriend ti tèmi? Wà àgbà tí ATM ti wà lọ boyfriend yẹn sìn kí ni ẹ máa ṣe báyìí? Mo ti sọ fún pé kó má withdraw mọ́ o èyí tó ṣe yẹn ó ti tó kó má lọ kó bá mi. Ọmọ wèrè ni wà sí boyfriend ẹ yóò èyí kàn gbọ́ pẹ́ lọ ń tì í. Ọlọ́run apá ṣe falafel lónìí. Ẹ kàn ṣe yàrá yòlò bí ọmọ ọlọ́dún tí. A máa gbé ẹ jáde gan nọ́mà. Ṣé ní orí ATM yìí náà? Nọ́mà a máa ṣe nọ́mà. Eléyìí ló pè ní lórí ATM yìí bàbá gbọ́ pẹ́ wá. Gbà yín wá. Chọ́kọ̀ bàbá mi. Ayé mi ò ní gbọ́ pẹ́ àbúrò. They are troublemakers. Ìpàlẹ̀ alágídí ọmọ. Ẹ má balẹ̀. Baby. O ní kọ́ọ̀lù. Adékúnlé. Kí ni mo pè dé wá? This one is. Let me be the source of joy and happiness to my parents. I really don't know how money go share me. Babe, what's up now? Ó ní phone call ẹni dé tí ń pè repeatedly. Mọ̀lára. Àbúrò mi ni. Ó tún ti fẹ́ tọrọ owó ni. Tó bá ti ń pè mí báyìí ó fẹ́ tọrọ owó ni. Bó sọ fún mi pé o lábúrò tó ń jọmọ lára náà, o mention ẹ̀ fún mi rí. Really? Yeah. Èmi àti ò sorry. That must be my mistake. Because anybody tó máa mọ̀ mi tí ò ní mọ̀ pé mo lábúrò obìnrin. Àti wípé fault ti ẹ̀ náà tún. Because kò sí break tí wọ́n ní láyé yìí ní school. Ó máa tẹpá sí school ni. Bó ṣe orí tó bá ti ń pè mí repeatedly bye. Àbúrò mi ní ìdòwò ni. Ó ti ní ìdòwò ni. Mi ò dẹ̀ lówó kan tí mo fẹ́ fún because last week mo ṣe send 5k kan sí. Èmi gan manage ara mi. Ó ti ní ìdòwò ni. Well, I can't wait to see her one of these days. Òótọ́ ni o, torí o gbọ́dọ̀ meet àwọn ìyọkọ ẹ̀. Ẹ̀rù tiẹ̀ ti kọ́kọ́ bá mi o. Mo ti rò pé bóyá àwọn èmi ò dẹ̀ fẹ́ o, I don't want to share with anybody. Mi àti ẹnìkan ni. Àwọn tiẹ̀. Àwọn wo ni tiẹ̀? Kí ni àwọn wo ni tiẹ̀? Then o mention kankan pa owó kó ní ìdòwò. Wo fi Mọ̀lára lẹ́jàre ní máa ń ṣe ń tẹ̀ ní máa ń jẹ owó tẹ̀. Má wọrí Adékúnlé, Ọlọ́run máa kọ́ wa mọ̀ ṣe. Ṣé kí n ṣe pọ̀ tó ti ń rò pé o fẹ́ send owó kan sí? Kí la wà fúnra wa fún? This is nothing. Bá ní kó má disturb ara ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Yọkọ mi. Ara o. O ti fẹ́ máa ṣètọ́jú ìyọkọ ẹ̀. A normal thing. Kò sí wàhálà, o ṣe mo dúpẹ́ o. You're welcome. Afa, ibi tá à ń lọ kọ́. I'm all dressed. Come on, I'm ṣetán.
Oh, tiẹ̀ compliment me o sọ pé o like outfit mi. How do I look? Tí n bá sọ̀rọ̀, a máa pẹ́ wá. Get out! Ṣé o fẹ́ kí n compliment? Lẹ́kúnlé tó jọ mẹ́ta. Mo ní káwọn boys máa wá ẹ kiri. Mo busy ní Jamo. Mo sọ bẹ́ẹ̀. Mo sọ pé busy. Àbò sick ni. No, rárá. Mo sọ pé kò sick náà. Bàdà náà ni mo bá kiri. Àwa láwọn ọjà tó yẹ kó bá wa yóò tajà kí ló ń ṣẹlẹ̀? Ó láwọn eré àkọ́ tí mo mọ̀ pé ó dá sí. Actually, wọ́n jíṣẹ́ fún mi ní church. Wọ́n ní wípé kí n máa ṣe àwọn illegal jobs báyìí mọ́. Illegal ni cocaine illegal o. Wọ́n ní iṣẹ́ ìdọ̀tí ni àbí? Bẹ́ẹ̀ ni bó illegal jobs. Ó dùn mí. Anyways, àgbọ̀tọ́ lọ́hùn. Gbàgbé pé wọ́n ríran sí church ni. Ó dà. Kò sọ̀rọ̀. Kò ṣáà jẹ wá lówó. Aláyínlá, ó jẹ wá lówó. Ó sọ pé ó jẹ wá lówó. 7.5 million ló jẹ wá. Mo mọ̀ kó jẹ wá lówó last job. Kúnlé ó jẹ 7.5 million. Àlàyé yìí náà lẹ sọ pé tàbá jọ ń ṣiṣẹ́ pé gbogbo nǹkan tí ń bá. Èèyàn lè jẹ wá àbí. Agreed. Lẹ́yìn tó wá lówó òṣìṣẹ́ mọ́tò ìrìnàṣẹ́ ṣé wọ́n ìrìnàṣẹ́ kò sanwó tó jẹ ni. Àwọn fẹ́ sọ ẹdun ní gbèsè ni. Gbogbo ìṣẹ̀lẹ̀ ní gbogbo. Má wọrí, ó yé mi. Gba owó mi náà 7.5 million. Fún wa lówó kó máa lọ. Yà sanwó. Káìnà, má ṣe sọ lẹ́nu. O fẹ́ sọ aláyé lẹ́nu ni. Bá sọ̀rọ̀ ẹni tó jẹ lówó ni. Ó yá sanwó fún. Ó fẹ́ sọ yìí cash ni àbọ̀ fẹ́ ṣe transfer. Má ṣe bẹ́ẹ̀ sẹ́, alẹ́ tó jẹ lówó lélẹ̀. Lówó náà ni. Ó lówó lọ́wọ́. Ṣó ta láwìn ni. Káìnà, gbogbo bó ṣe ń ṣe kò dáa. Ṣó ta láwìn ni. Tí bá ta gbogbo nǹkan tí mo ní láyé àtọ̀run. Ṣó ta drug láwìn ni. Olóhùn lówó. Lówó tó fẹ́ sọ. Aláyé kò sówó lọ́wọ́ mi báyìí. Sọ kàkí àgbà pé 7.5 million sí wọ mi àbí. Ní ojú ká àzúmọ̀ tí gbà tó sanwó ẹ fi lẹ́jọ́ máa lọ. Ṣé fẹ́ ṣorí burúkú ni? Ṣé wàá máa lọ wàá dé lọ rẹ́sì? Ṣé lórí burúkú ni? Káìnà, fi tẹ́tì ńlẹ̀. Kúnlé máa lọ. Congratulations. Ọlọ́run á yóò gbogbo wa. Àlàyé ńlá. Jamo. Má ṣe bẹ́ẹ̀ pariwo. Bọ́bọ́ tó bá dùn máa gbowó mi o. Àlàyé. Ọ̀rẹ́ mi ọmọ tó dá bọ́bọ́ ẹ̀ dá. Bọ́bọ́ yìí olóríire. Kò yé mi o. Bọ́bọ́ yìí Lucas Emery àbí tó já ló ń gbà ẹ̀. Ó ló jẹ wá náà. 6.5 ló jẹ wá. 6.5 yóò jẹ ẹ̀ pọ̀. Kí lá padà ṣe fún nọ́mbà yẹn náà? Ṣe nǹkan tó lágbára lọ títì. Akọ̀sòkúta mọ́ lọ́rùn, a rẹ̀ jù sómi àdáṣọ. Kò ṣáà kù. Ṣùgbọ́n wọn ò rí mọ́ náà ni. Àwọn akọ sọ pé ẹ̀mọ ẹni kú. Ó sọ̀jọ́ mẹ́ nínú lọ nǹkan tó fi ń wà kiri ń sìn nìyẹn. Tó fi ń encourage ìyá ẹ̀ nìyẹn. Àdẹ̀rí yóò sọ fún ọ pé ó lọ gbélé ayé ibòmíì ni. Ẹ jẹ́ kí bàbá yẹn lọ lọ. Ẹ jẹ́ kí ọmọ ẹni kú sọ̀jọ́ ọmọ ẹni lórí lọ. Ẹ jẹ́ kí ọmọ yẹn bàbá yẹn. Látòkè délẹ̀ ó kàn ń kán ni tó. Àwọn ẹ̀mí. Gbogbo èèyàn tẹ́mi mọ̀ tó máa ń lọ sí school wọ́n máa ń lọ rù wálé ni ìwọ kọ́ lọ sanra sí gbogbo ẹ̀kọ́ ṣáà everything kọ́ yọ dáadáa. So Adé stress ò wọ́n lára mi báyìí. Stress dà wọ́n ó máa rẹ̀ mí bóyá ara mi ò fẹ́ mọ̀ṣẹ́ nìyẹn o. I'm so tired. Tí wọ́n pé tí mo ṣe dé Èkìtì ẹ̀sùn fún bíi 3 days kó máa massage mi kó máa pápá mi kó máa gbẹ́sẹ̀ mi kó máa bá mi dáná kó máa bá mi ṣe. I'm tired o. Yóò tire anything ìwọ tó jẹ́ pé ń ṣe lójú gbogbo ojú ẹ̀ ṣe ń dán ni tó wọnú ẹ̀ náà tó everything kọjá ó pẹ́ síbẹ̀ ṣé kí n jáde nísìnyí kí n bẹ̀rẹ̀ sí máa sọ fún àwọn èèyàn pé ẹjọ́ ṣé ẹni yìí ṣó jẹ́ tó wà stress ẹni yìí ṣó jẹ́ tó wà stress wàá rí pé gbogbo wọn pátápátá ló máa sọ pé àìrọ̀ o àǹtí yìí tó bá ń gbọ́ such a beauty. Now. Okay, thank you ọlọ́run láì náà ni. Last time tí mo pè é school tó ń sọ fún mi pé ó wà ní campus fest ẹ̀ ń ṣe event kan ìfàzàzú gan ló ń pè wá pé kó wá kọrin pé everywhere bubble ni and all of that mo rí bó ṣe ń blush lórí phone.
So nínú gbogbo ọjọ́ yẹn ló rí dìmú ló fi rò pé mo gbádùn. Why tí mo ṣe ní ìdùn? Ó rántí ọjọ́ tí máa pè pé babe mo ń kàwé o exam is approach o babe o mo lọ tutorial o babe o I'm tired o mo ṣẹ̀dí láti campus ó rí ọjọ́ yẹn. Gbàgbé ìyẹn mo torí mo rí pé òun blush látòrí fóònù mo lè feel ẹ̀ látòrí fóònù pé Ọlọ́run ní ṣe lágbáyà. Sincerely, that day was so fun for me, you know. That guy, I can't call him my crush, you know. Like nothing attached, So tí wọ́n ṣe invite me, àwọn social gan, it's just like, wọ́n rí inú mi. I was so happy like. Pé kò sówó tó ní gbélé gbé bọ̀bọ̀ iṣẹ́ ẹ̀ ó gbọ́dọ̀ wá kọrin. Babe, wedding wa gan, a lè invite me. Of course. Oh wow, nice. So that's your best musician. For now, I don't know. Yes. She will like it. No, of course now. It's a wonderful musician. Ó dẹ̀ láwọn orin tó pàtẹ ìmọ̀ ìyàwó ọkọ. Ẹ máa ìyẹn dẹ̀ ti tó advert lẹ́dẹ̀. Ìjọ rẹ̀ gangan. Kíni. Baby, ṣé o miss me ni? Okay. Tó bá mọ̀ pé miss me, ṣé kí n wá kí ẹ ní weekend? Adékúnlé, this is unfair. Báwo ló ṣe máa ń treat me báyìí? O kì í fẹ́ kí n wá kí ẹ lé kó dáná. Oh, it is okay, it's fine. Ṣé wọ́n máa wá? Okay then. I love you too, baby. Alright. Adé mi. Adé kọ ẹrùkẹrẹ. Ṣé o ṣe bàbá Adékúnlé gòdù àbí kí ló ti pé bàbá yẹn tó ń gbé kiri olùbáṣẹ? Adékúnlé. Okay, kò ní gòdù. Ìwọ tún gòdì tó fi sí. A ní ò ṣe mi. Ọkùnrin ló ń rẹ́rìn ló ń ṣe méjìméjì pẹ̀lú tóun kú lé lórí. Kí ló tẹ̀ fún aláṣọra sí pé bọ̀bọ̀ ìgòngàn ó fọ́ fún ẹ pé ó kó ẹ̀jẹ̀ because pẹ̀lú bí èmi ṣe ń follow story èmi ò rò pé bọ̀bọ̀ yìí kó ẹ̀jẹ̀ mi ò rò pé ó fọ́ fún ẹ tó yìí every time wọ́n ló máa fi fóònù lé kiri ṣé omi ìsinmi ṣé kí wá kí ẹ ṣé kí nìkan naturally tọkùnrin bá fọ́ fóbìnrin òun ló máa lè mú kiri òun ló máa bẹ̀ pé baby I want to see you now come to my house náà ìwọ ló ń bẹ̀bẹ̀ weekend kiri lọ́dọ̀ ẹ̀. Dámilọ́lá wálé pọ̀ o kí ló tó yẹ lérò kòrò báyìí kí ló dé wo jẹ́ kí n sọ nǹkan fún ẹ tí wọ́n bá ní kí Adékúnlé mú kan nínú èmi àti mọ́mísí ẹ̀ Ọlọ́run ọba ń gbé mi ló máa mú ó ṣúwọ́jú. Ọmọ ogun láìbò máa tọrọ ẹ gan ìyá ẹ̀ tó dẹ̀jẹ̀ lé lórí ṣé báyìí ló rò pé ó dáa tó ni mi ò rò pé wọ́n á wo ra ìwọ kan tó dàbí àgbálùmọ̀ tí ò gbé Adékúnlé á wá fi ìyá ẹ̀ lẹ̀ ìyá ẹ̀ tó dẹ̀jẹ̀ lé lórí ṣó mọ róòlù ìyá nínú láìfọ̀ ọmọ ṣá ṣó mọ bí ìyá ṣe wà important sí ọmọ sí á wá fi ìyá tiẹ̀ sílẹ̀ ìyá tó ti jìyà lórí ẹ̀ oṣù mélòó ni wà tiẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ wá mú wọ àní ò ṣe mí. Mo fi wá sílẹ̀ fi mí sílẹ̀ ó ṣọ̀ fún mi pé kò gbé mi séjìká ọrùn báyìí ló gbé mi síbi kùbán jọjọjọ. Ok pẹ̀lẹ́ àbúrò òbí kùbán. Máa dá sí nǹkan tó kàn ẹ́ bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀. Ok pẹ̀lẹ́ ṣe ti gbọ́ ìbíbá náà la máa wà tó fi máa sáàbù ẹ ní breakfast ìlẹsẹ̀ tí àwọn òbí kùbán ẹ máa gbéra yín kiri. Yeah, who is there? Good afternoon. Good afternoon. Oh, Omolara. Oh, wow. Omolara, good to see you. Thank you. Ìgbà wo ló dé? Actually be 4 days ago ni mo dé. But ẹ má bínú, mi ò really rántí ojú rẹ. Oh, mọ̀ mí, but èmi mọ̀ ẹ́. Kí n sí ẹ̀gbọ́n ẹ̀ Adékúnlé ni mí. Kò dẹ̀ máa wò ó sọ fún mi kó ti dé ṣé bí ká ló sọ máa ti wá kí ẹ. Sorry o ṣé ta ni ẹ̀gbọ́n mi. Adé mi Adékúnlé. Bí ọ̀gá ẹ̀ ṣé Adékúnlé ló sọ fún ẹ pé òun ni ẹ̀gbọ́n mi ni àbí wọn ló kọ́ àṣìyàn. Àjọ ṣé ìwọ wá lẹ̀gbọ́n ẹ̀ ni. No. Adékúnlé is my friend. In fact, ọkọ mi ni. So eré tẹjọ wá ṣe. Sorry o. Tó fi ń sọ fún ẹ pé èmi làbúrò òun ni mi ò mọ̀. Kò yé mi. Ọkọ ẹ̀ ni Adékúnlé. Ó dẹ̀ parọ́ fún mi pé àbúrò ló jẹ́ sọ́mọ. Mo tún máa ń send owó sí every week. Ó mi pé ìwọ ni POS lady tó sọ fún mi pé ó ṣẹ̀dá àdúgbò àwọn. Kò ní dá fún ẹ.
olórí burúkú lélẹ́yìí ni. Babe, what is your language? Ẹ gbà mí mọ̀ kó Tádékúnlé kó mi sí mu kú. Are you crazy? Mo lẹ́mi ni mò ń fẹ́ Adékúnlé. Olórí burúkú ni ẹni. Bóyá kò wọ́n fi ẹ pass every time wọ́n mọ̀ pé mi ò. Kò ní da fáwọn tó ní ẹ. Ó yà wèrè ní ṣé torí mo tẹ̀ ń wọ ẹ̀rọ kí ni. Ká ìnà ọmọ ṣe bẹ́ẹ̀ ṣe bí mo lù ọ́ náà wọ̀. Ìjà fi lè. Àkíńṣe ọgbà àdùn kí ló ṣe. Ní kó máa ṣe jẹ́jẹ́ tọmọdé bá ń gégi nígbó àgbàrú máa mọ omi tó máa wó sí. Mo mọ omi ayé ìṣáájú ẹ̀ so tí bá ń sọ nǹkan fún ẹ yẹ kó máa gbọ́ràn sí mi lẹ́nu ni. Wọ́n ṣe lọ́bí. Bọ̀bọ̀ dá mi mọ̀ púpọ̀ ṣe pé bóyá mo gọ̀ bẹ́yẹn náà nà ó. Mo kàn pé mi àti lọ́bà mi ká bí ìyá bí ìmọ̀ kí ni wọ́n máa dùn káwọ́ ọ̀rá ẹ̀ ní nà ó. Tó fẹ́ gbọ́ ọmọ ọba ó gọ̀ ó fẹ́ nu ọ̀rá wà àti lọ́bà ẹ̀kẹ́ kẹ máa bí happy àbí kí ló pè bí happy kọ jóṣẹ́dì. Ṣé o rò pé gbogbo àwọn ọkùnrin ayé ìsìṣòro pọ̀ gbádùn? Bọ́bọ́ yóò kó ẹ̀jẹ̀ náà ìwọ ló ń attach ara ẹ mọ́ ìwọ ló ń ṣe attachment náà kò fọ́ fún ẹ ó wà obvious ṣé gbogbo Adékúnlé ló rò pé ó ní góòdù nù ni. Ọmọ èmi Ọláìdé bó lè ṣe bójú mi jẹ́ ṣá ó mọ nǹkan dá mi. Please, I need you so badly on this. Mo fẹ́ ká ṣe kíní yẹn fún bọ̀bọ̀ ẹsẹ̀. Let us teach him a lesson, jọ̀ọ́. Ó yẹ kó mọ̀ pé nǹkan tèmi mọ̀ jẹ́ ló gbé dé yẹn. Already èmi ò fọ́ fún ọkùnrin kankan olófò ni gbogbo wọn. Èmi ò kó wọn jẹ rárá mi ò láwọn rárá. Wọ́n kàn believe pé obìnrin àwọn kan lè máa ṣe wá báṣubàṣu wọ́n sọ wá di ẹran abatí ọ̀tọ̀ kan lè máa kun ní kunkun. Are you imagine? Wo nǹkan tó Adékúnlé àbíwèrè àbí kí ló pè tó ṣe fún ẹ. Wo má worry a máa bojú ẹ̀jẹ̀ nicely a máa bá tiẹ̀ jẹ́ a máa bá yé ẹ̀jẹ̀ kó lè ṣe wà yẹn tí ẹ máa bàjẹ́ ni. Ó ti pẹ́ tó ti ń ṣe ó ti ṣiṣẹ́ lọ́tẹ̀. Mo ṣàmú déètì ọjọ́ tá máa lọ ayé ẹ̀ máa bàjẹ́. Ẹ má balẹ̀ jẹ́ òbí nínú jẹ́ orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà. Jẹ́ orúkọ rere kan lè sọ̀rọ̀ rẹ̀ ní rẹ̀. tó wá ṣiṣẹ́ lábẹ́ yìí. Mo rí ìwọ tí mo ṣe é bọ̀ àwọn ìgbà àtàbúrò sọdún kan ni. Láìdé àti Dámilọ́lá ṣó lè jà? Àwọn gangan ni. Àwọn ọlọ́pàá mi lọ́gọ̀ àwọn ọlọ́pàá máa ń mi jẹ́ ìyá ti jẹ́ mi o. Èmi ti rẹ̀ ní Adé. Officer, sir, call for ambulance. Mr. Man, wo lórí burúkú. Ẹ kàn dúró ṣì síbẹ̀ ṣé ní fáwọn lóúnjẹ ni. Fáwọn lóúnjẹ o. Easy. Ẹ wo ọ̀nkú, òṣì làwọn boys ń ṣe náà, ebi ń pààyàn. Ọláìdé. Wọ́n ní wọ àti àǹtí ẹ̀ pé ẹ̀yin six pẹ́yìn lẹ pa bọ̀bọ́ yẹn. Àlùpà. Àná ni akọ lẹ́kọ̀ọ́ ni. Bóyá ó kú o. Ọ̀nkú nǹkan tó bọ́bọ́ yẹn náà ṣe ó deserve kú náà. Bọ́ǹkó tó sọ lẹ́nu, wọ́n gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹyẹ tiẹ̀. Ìwọ ní pé ẹ̀kàn lú ni ó kú ó deserve kú. Ṣé tó bá deserve ikú yẹn, ṣọ́wọ́ ẹ̀ náà fi kú ẹ̀ sí ni? Tell me, kí ló ń ṣe ẹ́? Kí ni problem ẹ̀? Anyway, you will learn in hard way. Orí ẹ̀ máa tó pé. So ibi tó wà yẹn ó tẹ́ ẹ lọ́rùn. You know what to do, right?
Sori by the time táwọn guys mi bá ṣe tán pẹ̀lú ìwà tẹ̀gbọ́n ẹ̀. Gbogbo ẹnu yín tó ń wa rọ̀fù yẹn tẹ́ sọ pé ẹ̀yin lẹ lupa ẹ̀kan lú ní kankan. Ẹ má mọ̀ bí tára yín kù sí. Please do your job. Sir. Ẹ kúlẹ̀ nà wá pa. Ẹ lè lù wá pa náà. Ẹ wò ẹ ṣáà sọ fún ọ kókó fún wa lóúnjẹ. Ebi ń pààyàn. Ìpàlẹ̀ alágídí ọmọ ẹ má balẹ̀ jẹ́ o. Wọ́n bó ṣe ṣàwọn ọmọ mi. Kí ni mo fẹ́ ṣe ẹ̀dẹ̀jú ẹgbà mí? Ó tójú sí mi náà jọ̀wọ́. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣe wá rí báyìí? Gbogbo bá ṣe ń béèrè lọ́wọ́ wọn. Ẹni tán bá jà, wọ́n nà ó dẹ̀ ti kú. Ànìkan tó ń sọ náà nìyẹn pé àwọn kan náà ni. Ẹ gbọ́ ẹ̀yin ọmọ, kí ló ṣe ṣẹlẹ̀? Bọ̀wọ́ ẹ̀ fọkọ̀ mi náà. Ojú láìdé. Ọmọlọ́mọ tó wà in love pẹ̀lú ẹ̀ ó dẹ̀ lọ break heart ẹ̀. Bá ṣe lọ ṣe kinní ẹ̀ fún nìyẹn. Á lù ó. Àbọ̀ àmọ̀ kó máa jábọ́. Ṣé ẹ lù ú ní àbẹ́yìn lẹ pa? Àwa kọ́ la pa, àṣà lù. Wọn ò pa, wọ́n lù ú ni, àwọn kọ́ ló pa. Mọ́ mi ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Àníyàn bíi tray mi, ẹ sọ pé wà kọ́ la pa, àná gan gidi. Ẹ lè náà gbogbo ṣe pé ẹ pa. Ó dẹ̀ fáwọn yóò mọ ọkàn tó ń sọ. Ẹ jẹ́ mọ̀ pé lábẹ́ òfin, bẹ́ẹ̀ bá báyọ̀ jà ní last year tó bá kú lé ní ẹ̀yin lẹ pa. Ẹ wo àwa náà lílù tá a lù bí kókú ni. A gbọ́dọ̀ kọ́ lọ gbọ́n náà. Jọ̀wọ́n, ṣé gbogbo tó ń sọ ṣé kò sínú confessional system gan? Exactly sir, nǹkan náà kọ́ ni. And then bàtán try àti kọ statement yẹn mo jẹ́ tún bá wọn sọ̀rọ̀ pé kán mọ nǹkan tó máa sọ, kán mọ nǹkan tó máa kọ. But wọ́n insist pé àwọn náà nà ẹni àwọn náà nà dẹ́pà. Yes, and then ó ti wá kúrò lọ́wọ́ mi sí àti charge wọn sí court. Àwọn àtijọba náà lẹ́jọ́. Ẹ wá. Ibo ló ti rí àwọn ọmọ wọ̀nyí báyìí? Mi ò tọrọ ọmọ lọ́wọ́ igi, mi ò tọrọ ọmọ lọ́wọ́ ọ̀pẹ. Ọkọ mi kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ báyìí? Ẹ mọ implication kan tẹ̀ ń sọ lẹ́nu ni. Ẹ̀dín yóò gbọ́dọ̀ jẹ́ irú ìyá bẹ́ẹ̀ kó máa kú. Nísòro. Jùwọ́n, mo ń bọ̀, jẹ́ kí mo ń bọ̀. Mo ń bọ̀. A ní ẹ fi mí lẹ̀ lọ. Mo ń bọ̀. Múfù kí má jẹ́ tó ti lára jẹ́. Múfù. Ara ilé iṣẹ́ rẹ̀ pariwo múfù. Àfà, ẹ ṣàánú mi. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, kẹwọ́ Ọlọ́run mọ́ mi lára. Mi mọ bẹ́ ṣe máa gbà mí. Àwọn ọmọ mi ló wà lágọ̀ọ́ ọlọ́pàá yìí. Wọ́n ti charge wọn sí court. Ẹ má jẹ́ kí n fojú sunkún àwọn ọmọdé yìí. Ẹ ṣàánú mi, kí lẹ lè ṣe fún mi báyìí nítorí wọn. Ìyá wa, kò sí ní tá a lè ṣe lẹ́yìn àdúrà. Bá a ṣe ti ń gbà bọ̀ láti ilẹ̀, òun náà láti tẹra mọ́. Ọlọ́run á dẹ̀ yọ wọ́n kúrò. Àmín. Torí mi mọ bí ṣe fẹ́ ṣe, kí ni nǹkan tá a máa wá ṣe sí? Ìyá wa, ṣé tí rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín? Àtọ̀dọ̀ yín ló ti wọ́ wà. Èmi. Bẹ́ẹ̀ ni, nígbà tẹ wà ní kékeré, àwọn ìwà páǹle tí ẹ máa ń wù sí ìyá yín, tí ìyá yín máa fi ń ṣépè, òun ló fa nǹkan tó ń ṣẹlẹ̀ sí yìí. Because tá a bá ń sọ̀rọ̀, ó yẹ ká mọ ṣọ̀rọ̀ sọ ni. Because àmọ́ tí a máa sọ tó máa jẹ́ àṣẹ, tí àwọn màláíkà Ọlọ́run bá tó máa ṣe àmì sí. Nínú àwọn ọ̀rọ̀ tí àwọn ìyá yín sọ fún yín gbà yín pé ọmọ á ṣerú ẹ̀ fún ẹ. Nínú ẹ̀, àwọn màláíkà ti ṣe àmì sí. Òun ló fa nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín pẹ̀lú àwọn ọmọ yín báyìí. Yankee. Ṣé mo sọ fún mi fẹ́ dọ́dọ̀ ọ̀rẹ́ mi? O tún lọ sọ́dọ̀ ọ̀rẹ́. Mo lọ sọ́dọ̀ rẹ̀. Ní Kẹ́lí lọ ló ń lọ yìí, ó gbọ́dọ̀ pẹ́ o. Mo ti gbọ́ mi pẹ́. Ó ṣe máa lọ bá mi gbàjọ lọ́dọ̀ Yọ̀ọ́lá o. Àjọ yẹn ò gbọ́dọ̀ pẹ́ o. Mo mọ̀ ẹ́ Níkẹ́ ò gbọ́dọ̀ pẹ́ kó tó dé o. Àjọ alájọ ń sùn o. Níkẹ́ bá mi gbómi ìwọlé lọ lẹ́ẹ̀kan náà kó tó dé. Omi tí mò ń kọ́ ti kú. Ẹ wo máa mi tí bá kọjá ń kọ́. Tó bá kọjá ń kọ́, kó bá mi gbómi wọlé. Kọ́wé mi dúró dé mi à ń jáde. Níkẹ́ mi mo ti pẹ́. Níkẹ́, ọmọ á ṣe jù bẹ́ẹ̀ lọ fún ẹ Níkẹ́. Àyàfi tó yẹ pé mo fi ọjọ́ kan dààmú ìyá mi. Tí n bá dààmú àwọn tó bí mi, tó ń ṣe báyìí fún mi, ọmọ á dààmú ẹ. O ò ní fíjọ́ kan rí dùnú báyìí lórí ọmọ pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe fún mi. Ó dà fún mi. Gbogbo àwọn ọ̀rọ̀ tí màmí máa ń sọ yẹn,
báwọn ṣe máa ń ṣe nìyẹn tí wọ́n bá ti ń bínú wọn mí ní ẹ̀ bẹ́ẹ̀. ó máa ń rí bẹ́ẹ̀ lóòótọ́ nítorí ẹ̀ la ṣe máa ń sọ pé ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ yé máa fi ẹnu burúkú bá ọmọ yín sọ̀rọ̀ nítorí àmọ̀gbà tí àdúrà máa gbà á sì mọ̀ tìgbà tí èpè náà máa ṣẹ tí a bá fẹ́ bá ọmọ wa sọ̀rọ̀ èyí tá a fi pè wọ́n ní olórí burúkú ká máa sọ pé olóríire nìwọ ọmọ yìí Ọlọ́run sì máa yí wọn padà fún wa. kí ni wọ́n máa ṣe. ìyá wa àdúrà náà látẹ̀ra mọ́ á gba àgbẹ̀ á sì ṣàdúrà fún àwọn ọmọ yìí mo mọ̀ pé ní agbára Ọlọ́run ba Ọlọ́run yọ wọn kúrò nínú ìṣòro tí wọ́n wà yìí wọ́n á wá bá yín láyọ̀ àtàlàáfíà wọ́n á dẹ̀ tún wá jẹ́ ọmọ dáadáa fún yín gbogbo wà páàlẹ̀ tí wọ́n ń wù mo mọ̀ pé wọ́n á yí padà lágbára Ọlọ́run ba nínú àdúrà àti àwẹ̀ tá a ṣe fún wọn ọlá kún fàyà kún ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Troublemakers, ìpàlẹ̀ alágídí ọmọ. Ẹ má balẹ̀ jẹ́ o, ẹ má bòbí nínú jẹ́. Ẹ má balẹ̀ jẹ́ o, ẹ má bòbí nínú jẹ́. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà. Jẹ́ orúkọ rere kan lè sọ̀rọ̀ rẹ ní. Let me be the source of joy and happiness to my parents. I really don't know how money go share me, oh. Irú ìró ni mo rí, irú ẹ̀gbọ́n la mo rí. They are troublemakers, ìpàdé alágídí ọmọ. Ẹjọ́ orúkọ rere kan lè sọ̀rọ̀ yìí. Troublemakers anywhere you find them, they are there for troubles. Pale, alágídí ọmọ, jàgídí jàgọmọ, ẹjọ́rúkọ rere, orúkọ rere ó sàn jù rà. Pale, alágídí ọmọ. Ominu, ẹ̀fọ́mi lákàn balẹ̀, ẹ̀bùrú ara yìí let peace reign. Alágídí ọmọ, irú ẹ̀gbọ́n làbúrò, irú ìrọ́ nìbọn.